ẹ̀yin ìyá ẹ mọ̀ pé bíbí bá ń pa ọmọdé àrò ní rò fún ni bíbí bá wá pa àgbàlagbà ẹ̀yin ìyá ní rò fún. ẹ ṣe tèmi lónìí torí pé alára ṣe tiẹ̀ ò pé ọ̀rọ̀ ọ̀gbọ́n ṣe tiẹ̀ ò là òbòkun náà sì ṣe tiẹ̀ ò yẹ pèrègèdè ẹ bá ṣe tèmi náà lónìí. láwọn oríwo diwó ẹ̀yin ayé. àwa yóò sọ̀rọ̀ ìgà àwa alápanimáwàgbọ́n olókìkí òru àwa alájẹdùn èèyàn mọ́bì wo síjú ọlọ́mọ àbẹ̀ní sọ sátìrò dáadáa kó o tó wá torí èyí kẹsẹ̀ bọ̀dọ̀ tán kó tó máa kígbe òtútù. ẹ̀yin ìyá àfọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ pọnmọ mo ti rò dáadáa mo sì ti ṣọkàn akin kí láǹfààní ẹ tó bógún tí ò lè jogún kí láǹfààní ẹ tó bọ́gbọ̀n tí ò lè jọgbọ̀n kàkà kí wá bí ẹgbàá ọ̀bùn máa kúkú bí ẹyọ kan ṣoṣo ọ̀gá máa ròyìn aráyé lójú máa tó rò fi yán gan. olùgbàyà nínú àgbàyà lọ́wọ́ ọ̀nà ayẹyẹ ní gbàyà lọ́wọ́ olóko bí eégún bá jáde àgbàyà lọ́wọ́ atọ́kùn àwa àyà ti gbàyà lọ́wọ́ rẹ lónìí. bẹ́ẹ̀ ni olà ńlá náírà kan lónìí àṣẹ báyìí ẹ bá sunkún ìyẹ àbò ṣeun. ó sáré tètè wọgbó ọ̀wàdàwàdà ìpèrè ní ká ẹjọ́ fún mi lónìí o ẹ gbọ́dọ̀ jẹ́ pẹ́ ẹ̀kọ́ torí orúkọ kò kí kúlẹ̀ rojọ́ o ẹni ẹlẹ́ni nídìí àpò lẹ́nu àpò kì í di ẹnu ara ẹ̀ iṣẹ́ tí mo fẹ́ ràn yín lónìí iṣẹ́ àìkọ́ ni o iṣẹ́ àìmọ̀jẹ̀ ìṣẹ̀dá ewúrẹ́ ní gbàbọ̀dẹ̀ tí a fi fẹ́ràn rẹ̀ bọ̀fá ìṣẹ̀dá ajá ní gbàbọ̀dẹ̀ tí a fi fẹ́ràn rẹ̀ bọ̀gùn ìṣẹ̀dá yìí ti gbàbọ̀dẹ̀ lónìí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ gbọ́dọ̀ jẹ́ pé gidi lónìí o látòní lọ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ti dìrò sí ajé o ajé ò gbọ́dọ̀ gbére pàdé olókun yín mọ́ o kájé ọmọ ìgbére pàdé ẹ̀gbọ́n yín ajé ò gbọ́dọ̀ gbére pàdé ọlọ́sà yín mọ́ o ẹ̀gbọ́n yín ni kájé máa gbére pàdé ọlọ́sà rẹ̀. gbogbo ń tẹ́ ẹ fọwọ́ sáyé kó ti tẹ̀gbọ́n yín látòní lọ kẹ́gbọ́n yín ọdọ lọ́lá kọ́dọ̀ lọ́lá. ẹ kú palẹ̀ mọ́ ọdún ayọ̀ la máa ṣe ẹ gbà nǹkan ọdún yín ni. wàpò ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o tẹ̀mí ojú báyìí lágbára Ọlọ́run ọwọ́ yín ọmọ òrùkè mo dúpẹ́ ẹ ṣé o ẹ ṣé o. ẹ ṣé sà. ó jọ ọmọ ní. iye ọkọ mi àti dọ́tí àti wáyé délé. mo lo odò ni. ó dà bẹ́ẹ̀ dájú wa ń kọ́. wọ́n wà ń bẹ̀ a kò palẹ̀ mọ́ ọdún yóò bá wa láyọ̀. bóni sí ẹ rómi pọn. mo rómi kan. ẹ wọ ẹgbà. àwa nìkan tán ó dá òun òjìṣẹ́ tọdún tó gbọ́ pọ̀ jù báyìí lọ ó dá o. ó dá o. àyè ọkọ mi ẹ kúrin o ṣé dáadáa lẹ dé. ẹ ṣé mà. adìrí ọdún ti tèmi dá o. ó dẹ máa bọ́ ń tẹ̀ wá. ẹ ṣé òun tí ń bọ̀. ẹ ṣé o a kú palẹ̀mọ́ ọdún ẹ ṣé o tẹ̀mí ojú bẹ́ẹ̀ lọ ìwòyí ẹ̀mí ẹran ẹlẹ́sẹ̀ mẹ́rin. àní o. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi o ọ̀rẹ́ mi ó ga. èmi nu ẹ ṣàkójọ mẹ́ta ọjọ́ kan pẹ̀lú. bó lè ṣe mánéjì ilé. orí náà ni. Ọlọ́run ayọ̀ wa ń bẹ̀. ìwọ náà gbà. irọ́ ni o. kò fi pátá sọ́kọ ẹlẹ́rìí. o ṣé ọ̀rẹ́ mi o ṣé gan ni mo dúpẹ́ o tẹ̀mí àjùbá yìí. àmì o agbára náà. o ṣé ọ̀rẹ́ mi. o ṣé o. ìyá akọ mi ẹ ká sọ ìyá wa. àsìkò ìpalẹ̀mọ́ ọdún yóò bá wa láyọ̀ adìyẹ tèmi ń kọ́ o. ọ̀rẹ́ mi. ìyá wa ẹ máa lọ ilé ajẹtí inú ọkàn yìí láìpẹ́. ọdún ayọ̀ láṣẹ o. àní máa ẹ ṣeun o. yes ma ó dà yàrá àbíkẹ́. yes ma. ó dàbọ̀ màmá. tó bá di ní ìyàkẹ́ bá wa ṣe ọdún lẹ́kọ̀ọ́. àwa lórí ọ̀rọ̀ ọdún wẹ́gẹ́ ti sún èyí náà kò síná kò sómi ó sì ní Èkó ní ìlú omi lẹ́kọ̀ọ́. ẹ sì kú òǹbẹ o kò sí lóko sómi. ọgbọ́n ọ̀rẹ́ wa ìyá tó rán sí ó ló ṣe jẹ́ pé owó ló kàn tí èsà díẹ̀. àwọn yẹn ṣe ya onísọlẹ́nu èèyàn báyìí ṣé owó ta kó fún ọ ṣé kò ju adìẹ tán fẹ́ rà lọ ni ẹyọ ṣé kí wọ́n lọ jáde adìẹ fún wọn ní báyìí ẹ bá ń kówó mi. ẹ jù o ṣé adìẹ tọwọ́ mi tí wọ́n fẹ́ gbà tí n fi ilẹ̀ o ṣé náà ló fa tí ẹ fi kówó lẹ̀ báyìí. ìbò sọlẹ́nu ìwọ náà ṣé kò yẹ kó fún wọn ládìẹ ká tó kú ń bẹ owó tí mo fẹ́ ò kọjú owó adìẹ tó fẹ́ rà bá ń kówó mi. kí n bọ̀ kó a máa dá a là bá ó jẹ. ẹgbẹ́ tí wọn náà lè fi tọwọ́ ẹ lẹ. ẹ̀rọ ọ̀gbìn ọkàn mọ́tí adìẹ lásán ní káwọn ọmọ jẹ. ẹjọ ṣé bí òfin lówó tí ṣe máa mi pín owó mi mọ́ wá ní. nígbà tí òwà ti wúlò fẹ́ tó fẹ́ lò fọmọ sáwò sí ní sí ààrẹ. ó lè change. ó dàbọ̀ jọ. ó dàbọ̀ láyà lápàdé. àmì o.
Ó yé mi, mo understand. Àmọ́ ẹ mọ̀ pá kí mọ̀ orin kò rí màmí. Àṣìṣe òde kọ́gbọ́n. Ẹ wo, àwọn ọmọ yẹn ò mọ̀ pé zone ní kọ́ nìyẹn ni o. Because I'm very sure pé tí wọ́n bá mọ̀ wọ́n ní operate ń bẹ̀yẹn láéláé. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ṣé mọ̀ pé gbígbóná ò gbọ́dọ̀ pẹ́ lẹ́nu bí ọwọ́ ò ṣe gbọ́dọ̀ pẹ́ ní sáà kéèké. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kí tètè release wọn fún mi. Mi fẹ́ káwọn ọmọ yẹn pẹ́ ní station yín rárá at all. Ẹ jọ̀ọ́, ẹ release wọn fún mi. Ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́. Wọn ò ní ṣerú ẹ̀ mọ́, wọn ò ní ever try ẹ̀ mọ́. Thank you. Thank you so much. And thanks for your usual cooperation. Okay. God bless you. Bye. Lánàá tá a wá retí ẹ tá a ti wà rí ẹ rárá. Wo ò ní bínú ni kò síbi tí ìwà díẹ̀ dé lánàá bàbá débì ó ní òsà díẹ̀ kò sẹ́yìn ní tó tún wá dùn mí jù ni pé ìwọ̀n owó tí mo tún pa lánàá kó tún ti sán tọ́kọ́ tó ní òsà díẹ̀ ni. Bó o wá ní sọ sáwà rí. Ó padà rí ṣùgbọ́n bí mo ṣe rí ọ̀nà àtàrà tí mo ti á sí ṣọ́ọ̀bù tí mo ti gbé kalẹ̀ ìwọ̀n rẹ ni pé kí lẹ̀ ń tà. Ọlọ́run ṣàánú wa. Ọlọ́run ó jì ọba jẹ́. Àmì o ẹ ǹlẹ́ o. Kí lẹ̀ ń tà? Irọ́ adìẹ mo fẹ́ rà mo wá ní kí n rà kí n lọ. Ẹ wá lọ sanwó sí ṣọ́ọ̀bù karùn-ún ọ̀rẹ́ mi owó mi ni. Bínú pé gbogbo lọ́wọ́ yìí o ẹ̀gbọ́n. Ọbẹ̀ tí ò bá pọ̀ kìnkan kó tó sanwó dìlíwà àti. Àbí bóyá jẹ́ nìyẹn ó gbèrè kó gẹ́rí ọ̀nà ló pọ̀ tí ó gbà fún. Ọkọ mi Àdìsá Ọlásùnkàn mi ni Àdìsá. Ẹyẹ ò sọ fẹ́yẹ pé kò ń bọ̀. Ẹni ọmọ aláṣọ ní mímí ní wákìsà. Ẹlẹ́ran ni mò ń tà mi ò ní jégún. Àparò mi ò paṣọ ìṣídà. Kójú kan ni mo wà bí omi adágún. Kí ni mo ń bọ́rọ̀ ayé mi jà? Màmí, tí n bá rè lọ lórí ìrìn máa ń sùn. Àdìsá ọmọdé ń ṣe ọ́. Ọmọdé ń ṣe ọ́ onígbàjámọ̀ ń fárí fún òun fọwọ́ ra ṣó ti sábẹ́lẹ̀ ni èmi tí mo ní kó ní sùúrù tèmi yé mi o. Ó ti kọjá agbára sùúrù. Sùúrù yìí máa pọ̀ jù àfi tí ò bá tó. Ṣé ìwọ mọ̀ pé bí orí bá kọ ẹrù tí apá bá kọ iṣẹ́ kẹnu ṣàmọ́ ti kàdúrà èmi sì mọ̀ pé àdúrà ní gbà agbára kọ́. Ẹ tẹra mọ́ àdúrà yín kó tó yíwọ́ láìpẹ́. Àdúrà òkùnkùn gbà mo mọ̀ pé àdúrà ní gbà agbára pọ̀ àdúrà ó sì gbà àdúrà mi ó gbà lórí rẹ láìpẹ́ yìí o. Kí tó ní. Pọ̀. Kí ni. Ṣé ti rí bẹ́ẹ̀? Ṣé ti rí ayé àwọn adigunjalè sísìn? Ẹ ti rí wọn? Ẹ ti rí pé ṣé wà lọ́wọ́ láti ṣe? Ẹ̀yà ẹ ṣètò ẹ ṣe máa palẹ̀ ọmọ kíákíákíá. Let's go. James. Sir. Àwọn òkú tó wà ń ta yẹn, àwọn òkú amrọ̀bà tí ọwọ́ yín bá nìyẹn. Àwọn ladies tó wà nínú sẹ́ẹ̀lì yẹn, àwọn yẹn kàn rán ìrìn òru ni. But sir, our ladies are arrested in the center of operation, sir. Are you mad? Sorry, sir. O fẹ́ challenge authority mi àbí? Rárá, sir. Ṣé as a DPO, commissioner lè pè mí kó sọ nǹkan kan fún mi kí n máa argue pẹ̀lú ẹ̀? I'm sorry, sir.
mo ní àwọn èèyàn rin àrífẹsẹ̀ sí wọ́n rin ìrìn òru ni. Okay, go back to the cell now and bring them out. Okay, sir. I'm sorry, sir. Nonsense. Ọ̀gá ọlọ́pàá mẹ́ta ni wá o 3-1 gbà bẹ́ẹ̀ tí òun ò bá lọ àwàgò ò lọ àjọ ń lọ ni. Are you serious at all? Ṣé kìí ṣe bíbá ilẹ̀ ti pàdé ni? Ó yá bọ́ síta fún mi, my friend. Ọmọ fọ̀rọ̀ lẹ̀ òfin tó gbé gúngún ló bẹ́lẹ̀ hàn àjọ ń lọ ni. Ó ti mú nìyẹn. Olóṣì ọmọ akórí sílì kú sílẹ̀. Jẹ́ kí tẹ̀lé yín. Má tẹ̀lé wa dúró ọdẹ. Lady T, replacement la ṣe fún wa. A dẹ̀ ti ṣe yẹn successfully. But so rántí pé a ní àdéhùn replacement tẹ́lẹ̀, o máa san owó yẹn lọ́tọ̀ ni. Ẹ má worry, ìṣèbówó ni. So wá rí eléyìí tó important jù ni pé wọ́n láti fi gbogbo facility sílẹ̀ pátápátá. Sọ̀n pa àwọn ọlọ́pàá ti rí wọn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa náà rí wọn. Mi dẹ̀ ní fẹ́ situation tó máa identify wọn káàkiri kan kù ní gbogbo àdúgbò pátápátá. Ẹ̀wọ̀n ṣe rí bí ìbẹ̀rù bí àjálùgbọ̀n ò ní jẹ́ kọ́mọdé roko dé àgbọ̀n. Àwọn ogun ní operate nítòsí mọ́ wọ́n máa rìn jìnnà, I mean far away. Better. Then ṣe rí ti owó tẹ̀sọ̀ yẹn. Ẹ fọkàn balẹ̀ ṣe bẹ́ẹ̀ mi àti yín ni. Àmọ́ bá ṣe ń settle ara wa. Then èwo ni tiẹ̀ ṣe bí ẹ̀dìẹ ló jí gbé tiẹ̀? Kí ni tiẹ̀ pẹ̀lú wọn? Ẹ má worry, ṣe róhùn Olúwa ní fi ṣe afẹ́dàmọ́ ọmọ tó ni. Àjọ ooo! Òkè lọ́wọ́! Bọ́ọ̀lù. Charges tiẹ̀ ló tọ́ ni. Ẹ fi yẹn lẹ̀ kó bí ewu dé. Màmá ti. Èmi máa ń gbọ́ tiẹ̀, manager. Kí ló dé? Talk, I have a lot to do. Sir, kò sí nǹkan méjì tí mo wá rí fún tó kọjá ọ̀rọ̀ àwọn staff ẹ̀ náà. Staff? Kí ló dé? Kí ló ṣe wọ́n? Àbí kí ló ṣẹlẹ̀ gangan? Jẹ́ kí n mèyí tí ò ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́ nú wọn. Then I know how to deal with such a person. Kí ló dé? Sir, ẹ̀yin náà mọ̀ wọn náà kò sí lè tó tó bẹ́ẹ̀. Ta ló tó joyè àríṣẹ́máṣe ní ògbó wọn? Kò sí. Ok, a jẹ́ pé kí ló fẹ́ rí mi fún? Lórí ọ̀rọ̀ àgún aláàrù táwọn Yorùbá ní kò gbọdọ̀ gbẹ náà ni. Àgún aláàrù? Meaning what? Ṣé mọ̀ pé ẹ̀ ń travel lọ́la? Ẹni dẹ̀ ní 20. Oṣù máa dẹ̀ ti parí kó tó di pé ẹ máa dé sà. Kí ni ìyẹn kọ wa o? Nǹkan tí èmi fẹ́ mú wá bí àbá ni pé bóyá ká prepare salary wọn sílẹ̀ kó tó di pé ẹ máa lọ. So àwọn tí ó bá ní nǹkan tó fẹ́ fi ó ṣe inú family wọn, wọ́n lè rówó gbọ́ sà. Manager, ló dẹ̀ sọ̀rọ̀ bí arògbò báyìí. Ló ń kéwé báyìí. Ṣé owó lè wà ńlẹ̀ kí n má san? Mo sọ fún ẹ pé kò sí owó tó bá wà má san. Mi sáà ní san lẹ́ẹ̀mejì tí n bá ti lè san lẹ́ẹ̀kan ó ti tán nìyẹn. Wọ́n dẹ̀ lè yín kan ní gbèsè ní tó bá ti kan kúrò mẹ́ ó ti tán nìyẹn. Ó yẹ kó lè understand, ó yẹ kó lè yẹ. Tó bá wá jẹ́ wípé wọ́n bá ń yọ ẹ́ lẹ́nu nígbà tí mi bá sí nílé, sọ fún wọn kán jẹ́ kí n dé, tí n bá dẹ̀dé màá wá settle wọn basic. Tó bá jẹ́ nǹkan tó ẹ fẹ́ ni kò sí wàhálà sà. But what? Kò sí wàhálà. Please, ní tí mo fẹ́ nìyẹn. Okay sir. Kò tá bá prepare náà sílẹ̀ sà. Wọ́n lè fi ṣe wọn wá. You go out of my office. Sorry sir. Ògbónú aláìlérò aríṣẹ́mọ̀ṣe. Look at this one. O ṣe wá kẹ́wù mọ́ mi lọ́rùn kó wá gbowó fún ọ ṣètò. Ó dàbí ẹni pé téèyàn bá pẹ́ lórí kinní kan ìsìnkèsí máa ń bá ń bẹ̀. Pa gbé owó yìí lọ sínú mọ́tò kó gbé sẹ́yìn bóòtù. Ṣó ti gbọ́? Mo sọ náà, mo sọ pàjọ lọ gbowó báńkì láàárọ̀ yìí. Tẹ̀sí wá ní kò sówó mọ́ ló wá ń yà mí lẹ́nu sá. Obìnrin lobìnrin ó máa jẹ. Ṣé pé wọn ò já sí? O understand tó ń lọ? Owó ilé tó jẹ́ pé ojúmọ́ máa lọ àárọ̀ làbá yìí. Èmi ń lọ nìyẹn, mo lọ change ẹ̀ sí foreign currency. Tí má dẹ̀ ti change ẹ̀ tán. Èmi á lọ ṣe business díẹ̀. Owó tèmi bá rí, èmi náà fi tọ́jú family mi. Èmi máa dáwó tí wọ́n padà later nígbà tí bá ṣe tán. Ọ̀gá, mo ti já sí. Mo ti já sí. Bẹ́ẹ̀ ni sá. Wọ́n náà ti di dán já sí. Bẹ́ẹ̀ ni sá. Lọ gbowó sẹ́yìn búùtù járe.
èmi ẹ̀rọ ìṣàgídí o kí wo mi. ọ̀gbẹ́ni tí gbogbo owó tó wà ní ilé ìdèlè. ó dá ẹ lójú pé gbogbo nǹkan tó wà nílé ìlókó sílẹ̀ yìí. ìyẹn kúrò fún yín mo fálù ẹ̀mí mi jù bá ń lọ gbogbo tó wà ń bẹ̀ ni mo fún yín bó bá kù ń lọ kó wa kí mo fẹ́ fowó ṣe. Bros o ṣọ́ pé gbogbo ẹ̀ ló wà ní báàgì ẹ̀ ṣá. èyí o kékeré mi ǹjẹ́ purọ́ gbogbo tó wà nínú ilé tó bá yẹ pé mo tó lówó kan nínú ilé yìí kó mọ̀ ọ̀pọ̀ mọ́ purọ́. àṣẹ. mo kí ẹ kí oríire pé o complete pẹ̀lú wa ọ̀yà dojú ẹ mọ́lẹ̀ lójú mọ́lẹ̀. tó bá lọ gbé orí yẹn sókè sí má fi ìbọn fọ́ orí ẹ̀ dànù. mi ò tó bẹ́ẹ̀. ó yá àdúrà pẹ́. aṣùwà bí àti ìlọ àdúrà pẹ́. ọ̀pẹ́ olówó in Jesus name mo dúpẹ́ ọlọ́wọ́ lọ́ọ̀pá ní ọlọ́wọ́ bẹ́ẹ̀ mo dúpẹ́ o mo dúpẹ́ ẹ̀yìn yẹn mọ́ sínú ọ ẹ̀yìn yẹn orí jèjì ọ ẹ máa ń kọ́ náà. I love you, thank you. Make it loud and stereo. Let the people on stereo. Let the people forget you. Make them dance like say no tomorrow. No be small thing. We be giving other people what they wanting. As I know you know, say this the life show for show. You know be any mini money more. Whether from Kano or from Toronto, shake it, yaro, nothing like it go. This jam that you feeling, you know, be been so. One shall I go change you think so. Hey, I mean, we change you the one. Wá ṣeré pàdé ẹ̀. bíbí o ẹ gbà mí tí iná ò ní bàjẹ́ dákun. ọ̀rọ̀ ti kọjá báyìí èmi kí mo lówó ẹ ní farúgbó ara sẹ̀wọ̀n o ẹ dákun ẹ gbà mí bíbí o ẹ gbà mí ẹ wù mí. chief ẹ farabalẹ̀ owó tá à ń sọ̀rọ̀ ń pa gan èló ni. the money 20 million ni owó olówó sì ní kése mi mú ní owó iléeṣẹ́ ni sálárì 20 million. so ẹ̀yin náà ẹ mọ̀ pé ẹ bùkún gan o ẹ bùkún pátápátá látìgbà tí ìjọba ti ń pariwo cashless pé ká mọ̀ mọ́ kówó rẹpẹtẹ rìn mọ́ kò ní mínì sí yín ẹ gbàdúró owó yẹn instead kẹ́ transfer ẹ̀ láti orí àkáǹtì kan sí omi tàbí kẹ́ gbà ń bá nkẹ́ ṣe san sínú àkáǹtì yín ẹ lè ṣe yẹn. tí ó ṣe ni ọ̀gbá láìṣe ni èmi náà mọ̀ pé bí ó ṣe ríre àti ọpẹ́ kówó wọn tó dọ́dọ̀ mi báńkì ti close kò tó dọ́dọ̀ mi mo wá ronú mi kó ṣe tí mo ní kí n gbé lọlé àrọ́jọ́ kejì kí n gbé owó fáwọn tó lówó èrò ọkàn mi níbi ẹgbàá mi ẹ jáwọ́ nǹkan ṣe sí o. ẹ ti kọ statement yín pẹ̀lú lọ́dọ̀ IPO. mo ṣe tí mo bá ń bẹ̀ ọ̀tẹ̀ mi lọ́rùn lọ́jọ́ ìdọ́dọ̀ yìí. àsìkò tí ẹ máa gbà pé ọlọ́pàá ń ṣiṣẹ́ ibiṣẹ́ rẹ̀ ṣẹ́rí máa mú àṣọ yín sìn pé gbogbo ọgbọ́n gbogbo ibikíbi tí àwọn olórí burúkú yẹn bá rìn sí máa mú wọn. mo fẹ́ kẹ́ ẹ gbàgbọ́ pé eléyìí tí mo sọ fún yín yẹn ìlérí tí mo ṣe yẹn ó máa ṣe bẹ́ẹ̀. ìrànlọ́wọ́ kan tẹ́ máa ṣe because àwọn ṣe magician ẹ ní bí information kankan tẹ́ lè fún wa tó lè ran investigation wa lọ́wọ́. DPO mo ní obìnrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ẹ wá obìnrin àtẹ̀yìntọ̀ ní dàdúgbùlẹ̀ obìnrin ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta bí mo sì ṣe ń wò wọn bí mo bá torí wọn mo dá wọn mọ́ mo fi kankan bójú kó ló bó báyìí ní aṣojú obìnrin àtẹ̀yìntọ̀. obìnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta tán wá nígbà tẹ́ ti mọ̀ wọ́n yẹn tẹ́ ti gbà pé tẹ́ bá rí wọn ẹ máa dá wọn mọ̀ yẹn jẹ́ káwọn wá bẹ̀rẹ̀ investigation wa ní gbẹ̀dẹ̀ I am telling you àsìkò tẹ́ mọ̀ pé ọlọ́pàá ń ṣe iṣẹ́ tẹ́ máa mọ̀ wípé adìẹ ńláàgùn ìyẹn ni ò jẹ́ kárí lélẹ̀ ẹ máa lọ létí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ investigation tiwa. ilé bo kò sílẹ̀ kankan mọ́ ẹ má jẹ́ lọ ẹ jẹ́ àjọjọ́ kọ́ mi kájọ ṣe investigation mi. chief ẹ jọ torí Ọlọ́run ẹ̀yin kọ́ lẹ máa kọ́ wa ní iṣẹ́ tiwa o. wọn kọ́ iṣẹ́ yín o. iṣẹ́ táwa máa ṣe lélẹ̀ àgbà tẹ́ mọ̀ pé lè ṣe fúnra yín kí ló tẹ̀ wá rìpọ́tù máa yẹn. ẹ̀yin kọ́ lẹ máa kọ́ wa ṣe wa àwọn dẹ̀ ṣe magician so ti yẹyin mo ní kẹ́ ẹ máa lọ sí ilé I will get back to you very soon yes very soon. ó ní very yẹn ó sì very soon.
mi ò fẹ́ wàhálà. ẹ má jẹ́ kí n lọ ẹ jẹ́ ká jọ ṣe investigation yẹn 20 million ní kí sọ́wọ́ kékeré. DPO torí tí mo rí sàlẹ̀ náà mi gòkè wá. Chief ẹ má jẹ́ tèmi ó gbé. Chief, will you please go out? Ye. Orí mi ò pé o. mi ìwà pa rárá elédìtì ṣé ó yẹ káàdì ẹ tó máa jẹ fún ara wọn ni ṣé o mọ̀ pé àwọn ọmọ ẹ̀wọ̀n fún mi ní rìpọ́tù 20 million tí wọ́n gbà lọ́wọ́ Chief Koko. ṣé pé wọn ò fún yín nínú 20 million yẹn. bó tó yẹ kó ti fún yín náà. mi ò rí ẹ̀jẹ̀ débi pé màá rómìnira mi ò tí ò bá jẹ́ pé ẹni yẹn wá rìpọ́tù mi báyìí mi ò ní mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ rárá. ẹ má bínú oversight ló máa jẹ́ rubbish nìyẹn ẹ má bínú ẹ jọ̀ọ́ ṣé mọ̀ kan before ìrọ̀lẹ́ yìí ni máa make sure pé owó yẹn tẹ̀yìn lọ́wọ́. within a very short time now kí 10% ní kó kàn mí lọ́wọ́ otherwise máa treat fọ́kọ̀ fún wọn o máa jẹ́ kó mọ̀ pé téèyàn bá jù yàn lọ ó lè ju onítọ̀hún nù o. ẹ má bínú ṣe ti gbọ́ ẹ má bínú. bẹ́tà ó dẹ̀ ní òlè tó ní ọ̀rọ̀ owó la pé náà ẹnìkan fẹ́ ṣe kọ́kọ́rọ́ kù ni I will be expecting that. irú òṣìwò nìyẹn ó lọ́rọ́ mọ̀ ní kẹ́lẹ́ ìwà report kẹ́ 10% of 20 million owó kékeré ni bí ìyàwó àtọmọ mi ò ní jẹun ni. ọ̀rẹ́ mi ohun ṣé mò ń lálàá wo ọ̀rẹ́ o lálàá it's for real. èmi ni wọ́n award contract 2 million naira fún. ọ̀rẹ́ mi ṣáàjà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba in fact èmi gun expect ẹ̀ because contract yóò tiẹ̀ tó ilé ó ní iye wàhálà tó ṣe at the end of the day tí wọ́n tún gbé fún ẹ. àbí tí o bá sọ pé lọ pé ìwọ fúnra rẹ tó force mi láti submit proposal contract yìí ó possible kó ti sú mi kó ti rẹ̀ mí torí mo ti dààmú jù láyé yìí ọ̀nà ọ̀dà tí mo fi ní dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí bẹ́ẹ̀ ni pé ìwọ gangan lo award contract fún mi. no ọ̀rẹ́ mi o ò ní láti dúpẹ́ lọ́wọ́ èmi tá lè mí ẹlẹ́ran ara lásán lè mí náà ṣáà máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ kó dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. orí mi ò ṣe o Ọlọ́run ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. ọ̀rẹ́ aya ti wá bẹ́ẹ̀lẹ̀ báyìí ó ti bẹ́ sáré o máa ní láti lọ sí complain yẹn lọ́la láti lè lọ gba owó yẹn láti tètè bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn èmi dẹ̀ mọ̀ pé tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ó kéré jù wà ní 600,000 yẹn náà tó ẹ láti fi ṣe 1 or 2 things ní gbèsè ayé. 1 or 2 things a tó ṣe nǹkan tó pọ̀ nù gbèsè ayé mi ẹni tí díẹ̀ ò bá ti tó ńlá ò lè tẹ́ lọ́rùn ọ̀rẹ́ mi tó wá sọ̀rọ̀ ti ṣe pé kí n tètè débẹ̀ kí lẹ́gùn mi ṣe tí ò farọ́ jù àtọ́jú àtẹsẹ̀ wo ni ò ṣe gbé sáré mẹ́ wo iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. ìyẹn bẹ́tà ó tiẹ̀ gbọ́dọ̀ tètè ṣe ni kí wọ́n lè mọ̀ pé olóòótọ́ èèyàn tí mo pè é òun ló jẹ́. aya ti bẹ́lẹ̀ ò bẹ́ẹ̀rì ọ̀rẹ́ jẹ̀wọ́ ó ní ìdẹ̀. ọ̀làsọ̀kan ṣé èmi náà ló ra bírú ẹrù bá fún Ọlọ́run mo dúpẹ́ o ṣé pé àṣé èmi náà máa jẹun ọmọ. ó di dandan kí ẹ jẹun ọmọ ìyá tó bá ti jìṣẹ́ jìyà lórí ọmọ kò sígbà tó ń jẹ ọmọ ò ní dùn lẹ́nu ẹ̀ èyí tó wá ń dùn lẹ́nu yín kò ní korò lágbára Ọlọ́run. àmín ìwọ mọ̀ lóore ni o ọ̀gọ̀rọ̀ ọmọ ni ò mọ̀ lóore àìmọye abiyamọ ni ò mà ní jẹun ọmọ ṣùgbọ́n mo ṣẹ̀ wá gbà yìí pé ọmọ tí ó ṣe àṣàmù kékeré báyìí ló ti ń ṣẹnu ṣámúṣámú. lágbára Ọlọ́run ló à ń jẹ́ kẹ́yìn jẹun ọmọ pẹ́ má mi ṣe rí ó mú mi lára
láti jẹ́ kí ẹ gbádùn ọmọ, láti jẹ́ kí ẹ fi ọkàn balẹ̀ pé ẹ ní ọmọ tó lè tọ́jú yín. Nítorí kò sí èèwọ̀ ńbẹ̀ kẹ́yìn jẹ ọgbọ̀n kémi tó jẹ ogún. Lágbára Ọlọ́run á dẹ̀ rí bẹ́ẹ̀. Mo ti wo àdúgbò yín dáadáa. Màá ra mọ́tò kan fún yín ní àdúgbò yìí tí wọ́n á wò pé iṣẹ́ wo lẹ̀ ń ṣe. Èmi. Màá kọ́ ilé ńlá kan fún yín. Kò sí béèyàn ṣe lè dé fìlà ọ̀hún kó rẹ̀ mórí tó bá gbọ́rùn sókè tó ń wo báyìí á jábọ́ lórí ẹ̀. A jẹ́ pé ilé àwòṣífìlà. Àwòṣífìlà olókè gàgàrà. Àwòṣífìlà olókè gogoro. Kárí ọmọ dáadáa bó ṣe ń rohùn bẹ́ẹ̀ ni ó rí o. Èmi náà wà ní dákẹ́ àdúrà lórí rẹ̀. Ìwọ náà wà gbà pé ìrì ló ń sẹ̀ o, òjò ò tí ì rọ̀, ó lówó lọ́wọ́, ó lówó ju ṣẹ̀kẹ̀rẹ̀ lọ. Màmí, ẹ gbà. Inú mi ń dùn sí ẹ gbà títí màá fi padà. Èmi nìkan tán. Èmi nìkan tán. Ọkọ mi, o ṣeun. Ọmọ kẹwọ̀ náà. Àmín. Ọmọ kẹwọ̀ náà. Ọmọ ọdún mélòó ni ọba yìí? Ẹ tún ti dé pẹ̀lú àwọn ìbéèrè tẹ máa ń béèrè. Kí lẹ tún fẹ́ fi yẹn ṣe? Kì í ṣàwàdà o. Ọmọ ọdún mélòó gan-an ni ọba yìí? Ṣẹ́yìn fẹ́ ṣọjọ́ òbí fún mi? Ọ̀rọ̀ inú kọ́. Ọ̀rọ̀ inú kọ́. Ṣé o ti pé ọmọ ọdún 25? Tó bá tó oṣù méjì sísìn máa pé ọmọ 35 years. Oṣù méjì. Rán mi létí o. Rán mi létí. Màmí ṣe fẹ́ surprise mi pẹ̀lú birthday party mi. Ṣáà rán mi létí. Ẹ wò ó, ìgbà ọlẹ ti dé ọ̀dọ̀ àwọn àbúrò mi gbẹ̀yìn. Mo mọ̀ sí débẹ̀ ń jẹta. Mo ṣe lọ́wọ́ wọn ń jẹta. Ẹrù tó kó wá gan àtúnwò tiwọn náà lọ ń bẹ̀. Mo rò kán sọ fún yín ní bíi 2 weeks ago tí mo débẹ̀ torí wọ́n níbẹ̀ ṣe ń lọ lèmi débẹ̀. Mo wí bẹ́ẹ̀ wo o ṣe ọkọ mi. Ẹ jẹ́ kí n sì ti máa lọ kílẹ̀ tó ṣe. Ẹ bá mi kíra fún màmá mi. Òrìṣà bí ìjà o kò sí láyé. Ẹ bá mi kíra fún màmá mi. Ìmọ̀ pé ẹjọ́ wà ní. Ó jàre. Ṣé ìwọ́n tó ṣe ń kìkà lọ ni? Ọmọ òun bá wọn. Ẹwẹ́lẹ́. Ọ̀rẹ́ mi. Ibi tá a fẹ́ kí gíwó sí ni gíwó wò sí o. Àṣẹ láìpẹ́ ní òtí ẹ̀wọ́ gan. Jọ máa mú ká bí ó ṣe múnú títí. Ẹ bá ń gbé fún wọn. Ọ̀rẹ́ o. Ọtún ṣe ìnáwó ni. Mélòó wá ni ẹ̀gbọ́n wọn lòun dọ́dọ̀ yín nígbà tó ń wálé. Ó ń gbẹ̀wò wá bí òfin lówó kó o bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Kó o bá ń dúpẹ́. Èèfì ilẹ̀ bí kọ́kọ́ mọ ọjọ́ mọ̀ wò ó bá wọn. Banji, kí tó ń ṣe báyìí fún mi náà? Ó dẹ̀ fún mi lóhùn tó jẹ mí. Yẹmi, kò sí owó kankan lọ́wọ́ mi ni. Ó yẹ kó mọ̀. Kò sówó lọ́wọ́ ẹ̀kẹ́. Sówó kan ni mò ń wò nínú portfolio yìí ni. 500,000 péré ló wà nù ẹ̀. A dẹ̀ ń ṣe meeting lọ́wọ́. A fẹ́ fi execute business ni. Tí contract yẹn bá ti work, kí lẹ́ kí n fi settle. Banji jọ̀ọ́ tó sọ̀rọ̀ ló ń sọ jáde lẹ́nu yìí. Why Banji? Give me my money. Fìyẹn lẹ̀ big boy ni ẹ́. Fine boy láì sọ́wọ́ ó ṣí nínà ó dẹ̀ ń sọ̀rọ̀ jáde lẹ́nu bí gbogbo ń bẹ̀ ó ń wà bí ìdáwọ́ àgbà kan lówó ìwà kan ló ń wù yẹn náà fún mi lówó mi bí mẹ́mọ́ give me my money. Ẹ kú pàdé o. Bẹ́ẹ̀ bá ṣe pàdé kí lẹ wá ń ṣe. Àwa sọ̀rọ̀ ni. Ẹ wá sọ̀rọ̀. Ẹ jọ ẹ kú ara ní pẹ́ jáde. Ẹ wá sọ̀rọ̀ àbí. Ó yẹ kó gbogbo ọwọ́ ìwà kí tó fi wọn fọ́rí dànù sí. Àǹtí kìíní bẹ́ẹ̀ sí mo kò sóò kan lọ́wọ́ mi o wàláhì. Àbúrò ní burúkú ni ẹni ṣe ló pé ni owó dà. Owó ọmọ mi jáde excuse ma. Fọ́rí dànù. Ìyá ẹ̀dá kú nìyàwó. Ó yẹ ṣọ́ fi. Ìyá burú ni wọ́n fọ́ mi. Ọlọ́run ṣe mo ti sanwó mi padà. Go and report. Go to the police. Ọlọ́run ṣe mo ti sanwó padà.
Subhanallah láì. Wọ́n máa fòfò rẹ̀ ni. Wọ́n máa fòfò rẹ̀ ni. Mo ti lọ ọdún ní ìtẹ̀lẹ́jà wọ́n kò fẹ́ sọ níbi ìtẹ̀. Báwo mo fi dà o tó lẹ́ ọmọ tí mo ti lọ bájí mi. Táǹgọ̀ Lẹ́rìtì, mo fẹ́ kó o rántí pé níjọ́ tí àgbẹ̀ bá ti roko tó bá ti pa ọká ibẹ̀ náà ti ń dẹ́kun sí ọjọ́ náà láti wálé. Kí nìyẹn túmọ̀ sí? So the last operation tẹ̀sí yẹn will be the last one. Máa jẹ́ kí gbogbo yín fẹ́nu fẹ́ràn bí i. Irọ́ ló pa! Kí ló dé ná? Ká tó wà tí máa lérí lè ka, wà tí máa halẹ̀. Ọlọ́gbẹ̀ni, o ò lè halẹ̀ mọ́ Káyọ̀dé mi kò possible. Kí èmi máa halẹ̀ mọ́ Káyọ̀dé ẹ̀? Bẹ́ẹ̀ni. You are demanding for just too much. Àwọn ọmọdé lọ fi ojú iná jọ tó lọ́nà kí ló fẹ́ kọ́ ṣe ná? Kí ni kọ́ ṣe every time kọ́ fún ẹ lọ́wọ́? Ṣé gbogbo operation náà máa gbowó lórí ẹ̀ ni? Kò possible o. Ọlọ́gbẹ̀ni tó bá ti mọ̀ wípé iṣẹ́ ọlọ́pàá tó ń ṣe ìkó pé ẹ̀ bọ́ uniform ẹ̀ sílẹ̀ kẹjọ máa lọ fún operation. O ò kéré jù lè dàgbà ìfẹ́ fún operation náà. Ẹjọ́ ẹ̀kọ́ sórí fúnra mi ni mo so yẹgànmọ́dì báyìí tí mo fi di aláwàdà adìẹ. But for your information àti wọ́ o àti àwọn ọmọ orí burúkú tó ń kó káàkiri yẹn o máa make sure pé inú ọgbà ìwọ̀n lẹ máa pàdé gbogbo láì fi ń sìn. Kí tó ní rẹ lára? O ò mọ̀ mí ni. Má jẹ́ wípé o mọ̀ mí ni. O ò ní máa bá mi lérí. Ìlérí asán tó ń lé yẹn. Ṣo fẹ́ gbọ́? Kí obìnrin tó àtọ̀rìn, kọ́kùnrin tó àtọ̀rìn, èèyàn kan máa lómi lẹ́yìn ìṣẹ́jú ra wọn lọ. Just watch out. Okay. Yeah. The battle line has been drawn. Oh. Nonsense. Confirmed. Nonsense. Good riddance to bad rubbish. CPO, kò ní dáa kó lọ kó má gba ìsì ọ̀rẹ́. Àwọn ọlọ́fún mi lè sí lóyún. Kí ni mo fẹ́ bẹ̀yìn inú mẹ́yìn sọ? Èmi pẹ̀lú ìyá yín lajọ́ ń tàná, kí ni problem pẹ̀lú yín? Tíyàwó bá sími láti bẹ̀ tàwọn ọmọgbọ́n wà nílé láti bẹ̀ tàbí ṣó ń bẹ̀. Ẹ̀yin inú mẹ́yìn. Dúró bẹ́ẹ̀, èsì ọ̀rọ̀ ẹ̀rẹ̀ ó di dandan láti gbà. Ẹ wò ṣe ní gbogbo nǹkan ló ní àsìkò tiẹ̀ o. Gbogbo nǹkan tá à ń sọ látàárọ̀ yìí náà eré ni o. After all ẹ̀yin náà ẹ mọ̀ pé everybody ló ní madness tiẹ̀. Madness ìṣẹ́jú márùn-ún yẹn mo kàn fi ṣeré ni o. I'm sorry for everything. There's no time for forgiveness. Shut up! Ẹ má bá rojọ́ mẹ́. Gasa abẹ́gbọ́ ti DPO tán náà fìbọn táwọn olè fìbọn parí òye ni wọ́n jú ṣùgbọ́n mo gbọ́. Ọ̀gá kọ́ ló máa ṣọ́ wa ni o. Àmì ẹ̀ pọ̀ ṣùgbọ́n DPO tí wọ́n ń sọ yẹn èrè sí ọwọ́ ẹ̀ ló jẹ́. Ọ̀gá lọ́nà wo sà. Thank you. Sórí ọ̀rọ̀ Ọlọ́run ó ní kí èpò àti àlùkámà kó máa dàgbà papọ̀ ó ní tó bá wá yá á wá yọ èpò kúrò lára àlùkámà ara àwọn èèpo ṣe ọlọ́pàá nìwọ̀rí yẹn ìjọ mọ̀ pé DPO tí wọ́n ń sọ yẹn gangan òun gangan ni ògbólógbòó arúfin nínú àwọn agbófinró mo láti sọ fún ẹ pé DPO tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun gangan ni agbódegbà fún àwọn olè òun gangan ni ọ̀tá fàsókè tí ń yí dó borí bó ṣe rí mi sọ fún ẹ. Ọ̀gá ajẹ́kùrì iṣẹ́ ọwọ́ ẹ̀ ló jẹ́ nìyẹn. Mo mọ̀ pé ìkọ̀ọ̀kan báyìí lọ́lọ́ máa yọ wọ́n kúrò láàrin wa. Àmín. Ẹ pé àwọn tó ń burúkọ rere iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ nìyẹn o. Àwọn nìyẹn o. Eepa ń para rẹ̀. Ẹ lọ́rẹ̀. Báwo ni Súnkànmí ṣọwọ́pá wo èmi náà wà alright mo wà lọ́fíìsì ọ̀rẹ́ mi máa ní surprise package kan fún ẹ máa ní oya guess mo mọ̀ pé ó lè guess right mo mọ̀ ó lè bí pé wọ́n ti award contract 20 million naira yẹn fún ẹ yes ooo ọpẹ́ ni ó tọ́pẹ́ òjọpẹ́ lọ ọ̀rẹ́ ìdúró wa sí ìbẹ̀rẹ̀ òsì mọ́ báyìí o gbọ́dọ̀ tètè lọ yọjú sí wọn lé iṣẹ́ yẹn kí iṣẹ́ lè bẹ̀rẹ̀ ní pẹrẹwu àbí kí ló rò ẹ̀yìn náà dà kò sí wàhálà tèmi náà bá ti kó lọ ọ́fíìsì máa dọ́dọ̀ ẹ̀ ìyá kó tẹ́kẹ̀ ara ẹ̀ ok.
Ọlásùnkànmí ẹ kú oríire òní o ẹ ra ìtọ́jú báyìí lọ o lẹ́yìn oníṣẹ́ ànímọ̀ o ó tún ra ìtọ́jú báyìí lọ. gbogbo àwọn tí wọ́n rò pé ó ti tán fún wa tó máa ń fi wá ṣẹlẹ́yà wọ́n wá rí i pé Ọlọ́run ti ṣe owó ọmọ mi ti ráńkà àbẹ́bí kan àwọn táyé ti rò páàlẹ́ pàjá àṣẹ bí eré àkọlé ọlọ́run. Ọlásùnkànmí irọ́ ni o. Irọ́ ni. How are you? Jomiloye. I'm fine. How are you? I'm okay. How is everything? Not bad than you. I can see. Mo ti ẹ̀ ṣe rojú ẹ̀ náà kò ní ìdíkò sọ fún mi. Ọlásùnkànmí. Àṣàkẹ́. Àṣàkẹ́. Ọ̀rẹ́ òye ọ̀rẹ́ akóbá ni ó yára wa. Láti secondary school náà ẹ ò tí ì fira yín lẹ̀. Ìwọ náà mọ̀ pé gbígbé bá fà. Ìkárà ohun rẹ̀ ó tẹ̀lé rẹ̀. Oh, very good. Ó dà pé question tí mi ò rántí béèrè látọ̀dún yìí nìyẹn. Ta ni gbé ta ni kára wọn. Ẹ dẹ̀ ní kẹ́ máa yanjú yẹn báyìí. Màmá ẹ káàsán mà. ilé ọkọ mi ṣàlàáfíà ni. Màmá ẹ má bínú Ọlásùnkànmí tarí ni òjá tètè kí yẹn dá. ìbínú wẹ̀ bí wọn bá rọ lọ́rọ̀ ẹ̀ ni sọ̀rọ̀sọ̀rọ̀ là á dà. Ẹ ṣe ìyá wa. àwo ẹyẹ ayé ẹ sáré tètè wá kẹ wá gbẹbọ ẹyẹ ọ̀run ẹ̀yin kàkẹ́ wá gbẹbọ kàkà tí ká gún láyà ẹyẹ màfímàfí rí gidi tí tinú àrùn làwáyé ẹ wá gbọ́ oúnjẹ yín dé. láwọn oríwó jíwó. síjú ọlọ́mọ àbẹ̀ní ọ̀kàrẹ̀ òkú ọ̀rọ̀ ọmọ òkú àfiyèsí ọdún ọ̀hún pẹ́ lónìí o òní lọ́mọ rẹ pọ́nú márùnlélọ́gbọ̀n ìgbà abẹ́rẹ́ ìgbà àtàrẹ gbígbà aláàmù ti fọwọ́ ti ògiri. ní gbogbo ayé fọwọ́ ti ọmọ rẹ lẹ́yìn bí gbogbo ayé ti fọwọ́ ti ọba lẹ́yìn àwọn àyàwó aṣetọ́ báyìí á fọwọ́ ti ọmọ rẹ lẹ́yìn nítorí tí gìtọ̀ pẹ̀lú sàánú àfòmọ́ gbogbo ayé ọmọ fún ọmọ rẹ látòní lọ o ilé tó ọmọ rẹ bá wà ó di ilé ọ̀la o ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ ó dẹ̀dẹ̀dẹ̀ ọ̀la o ayé bẹ̀rẹ̀ sí ní sàánú ọmọ rẹ látòní lọ o àpótí tó fi jókòó ọ̀dọ̀ àpótí ọ̀la o ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ ti dọ̀dẹ̀dẹ̀ ọ̀la o ṣùgbọ́n ká wà ń bẹ̀ o. olórí burúkú ni ọ ni wọ́n yà wẹ̀rẹ̀ ni. mo ṣe wọ́n mi ní gbowó ẹ̀kọ́ wa ni. bó o lè ṣe wọnú ilé iná. nígbà mo dé pálọ̀ tí ń bá yín mo sì mọ̀ pé yàrá lẹ wà. bí àbá dé ló lé sí mọ́ yọjú lé kiri bí mo ṣe díjú jáde sẹ́jà. ẹ fún mi lówó ẹ̀kọ́ kí n máa. jáde orí rẹ. ìbéèrè ni ẹ bá mú owó ẹ̀kọ́ wa ni. bọ́ọ̀lù bọ́ bẹ́ẹ̀ dẹ́nu ẹ fún mi náà lówó ẹ̀kọ́ wa. ọ̀dà tí màá mi bá wọ ẹ má sanwó wọn ẹ má sanwó wọn. olórí ibu ni ọ á jèrè. ṣùgbọ́n mi fọwọ́ bọ́ mi lójú 50 million naira ni mo rí 50 million naira. Thank you so much. Thank you so much. Ọlọ́run dúpẹ́ Ọlọ́run dúpẹ́ Ọlọ́run dúpẹ́ Ọlọ́run dúpẹ́. Ṣé mo lára ni? Ọ̀rẹ́ ò lálá o máyẹ̀ tẹ̀ fún orí mi ṣáàjì ká máa dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. Congratulations. So ṣe kò lẹ́bí. Àjọkú oríire ni. Tírù nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí yan òótọ́ iná téèyàn ń lò òun ló jẹ́ kó máa ṣẹlẹ̀. Ṣe rí òótọ́ inú tí ẹ̀ ń bá lè ṣe ìlò òun ló jẹ́ ká lè award ní contract worth 50 million naira. Kẹ́ẹ̀dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá wa because tá a bá ṣe ní lórí tí ò bá dúpẹ́. Yóò lọ ṣàkóni lẹ́rù lọ ni. Ẹ wò ó, máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, máa dúpẹ́ lọ́wọ́ yín, máa dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá ẹ̀ náà. And ẹni tí màá tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó pọ̀ jù, ó ní ọ̀rẹ́ mi. Gbogbo ọpẹ́ wọ Ọlọ́run. Oṣù ọ̀ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ láti kékeré. Láti ìgbà tí contract ti wà ní 2 million naira ló ti ń bá mi tó bọ̀. And one more thing, Mr. Sukomi. Ṣé rí tírù nǹkan tó ṣẹlẹ̀ sí yan ìbá ṣẹlẹ̀ sí ẹ̀dá nílé ayé ẹ̀ mọ́ kó tó yẹ kó máa ṣe
kó máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀. ẹ má kọ́ ìmáàmù bó ṣe máa rò kú. ṣé pé ìmáàmù lójúmọ́ bó ti máa yọ tó ń ṣe lójoojúmọ́ ni ọpẹ́ mi ò ní dópin ni. Ẹ káàsán ẹ̀yin ọ̀rẹ́ ará ìlú iṣẹ́ wa pa. Ẹ jẹ́ bá yín wá nǹkan kan kẹ́ fi mu drink. Okay. Ẹ gbà ẹ fi wá nǹkan tútù. Iṣẹ́ kí ni mo ṣe mi tẹ́ fẹ́ fún mi lówó? Ẹ ní láti ṣiṣẹ́ fún mi. Inú oòrùn lẹ ti ń ṣiṣẹ́ yìí ọ̀rẹ́ ará ìlú dẹ̀ ni. Ẹ kàn fi mu drink tútù. I don't want your money. Let me see your particular. Ó ga o. Ó túmọ̀ sí pé ẹ mọ̀ mí ni. Gbajúmọ̀ làwa nínú ìlú. Àwọn ọ̀gá yín gan gbọ́dọ̀ sọ pé àwọn ọmọ. Madam, ẹ jẹ́ kí n rí ìwé mọ́tò yín. Ó ga o. Tó bá ti ẹ̀rọ ọmọ níṣẹ́ ẹ̀rú ẹ kó fi tọmọ jẹ. At least courtesy demands some respect. Ẹ má try láti post up on. Ẹ jẹ́ kí n wo bùtù yín. But tó bá rán ọmọ níṣẹ́ ẹ̀rú gan á fi tọmọ jẹ ni. I'm telling you pé gbajúmọ̀ ni mẹ́rẹ̀ ṣì ń bá mi sọ pé kí n má prove stubborn. Okay, kí ló wà lẹ́yìn bùtù yín? Mo ní kò sí nǹkan kan níbẹ̀ ọ̀dọ̀ mi nìkún wà. Tí mo bá yóò mo mọ̀, tí mi ò bá dẹ̀ yóò mo mọ̀. Kò sí nǹkan kan bẹ̀. Ẹ park. Ẹ park. Okay, I will oblige you. Very funny. Ẹ mọ̀ mi, tó bá pẹ́ ẹ mọ̀ mi. I'm sure pé ẹni bá mi try nǹkan tẹ́ ẹ bá mi try. Officer, sir, ẹ check mọ́tò yẹn. Ó ga o, tẹ́ ẹ bá tiẹ̀ dáyàn mọ̀. Mo tún fi ẹnu ara mi sọ fún yín pé big personality ni mí. Ẹ má worry. Yes, ẹ ń dá mi dúró. What's the problem? Ẹ gbọ́ mà. Ọ̀gá, ìbọn ló wà mí báyìí sá. Ìbọn. Bẹ́ẹ̀ sà. Madam, you are under arrest. Ẹ jẹ́ kí n explain now. You are under arrest. Ẹ má worry, ẹ má explain mi tẹ́ ń lọ yìí. Ẹ yá wọlé mọ́tò yìí. Ẹ má explain mi tẹ́ ń lọ yìí. Wọlé wọlé. láì ṣe kú bí àwọn ṣoògùn burújí orí kan ń wọlé fún mi lọ́tún lọ́sì ni gbogbo bí tí mi ò ro kan orí sí lórí tí ń wọlé ilé ń yà mí lẹ́nu. Súnkàn mi kò yà mí lẹ́nu torí mo mọ̀ pé ojú tó ń pọ́n ẹṣin àpọ́nlá ni bórí bá ṣe pẹ̀ nílẹ̀ ire ló ń dáa. ojú tó ń pọ́n ṣe àpọ́nlá ni mami ẹ ní ṣòro ẹ̀dákẹ́dá tó bá ní kẹ́ má jẹun ọmọ ó ní wọn ò ní rí àmì o nítorí pé àdúrà yìí pọ̀ lórí mi nítorí ẹ̀yin ní èjìká tó dúró fún orí mi torí tí ò bá sí èjìká bí àpò làgì ó ní ọrùn ọba rí ẹ̀yin ní onílù tó wà létí odò tí ròmí tèmi ń jó nínú omi tí ò bá sẹ́yìn tẹ́ lùlù irú ijó wo ni mo fẹ́ jó ó ní mo ṣe ń gbà ní àdúrà pé gbogbo ìdààmú yín lórí mi kò ní já sásán. àmín. gbogbo àdúrà yín náà kò ní padà dìbì lé mi lórí ojoojúmọ́ máa ṣẹ ni. àmín o ṣé ìwọ náà jẹun ọmọ jẹun ọmọ. màmí ọ̀rọ̀ yín ti kọjá ẹkún màmí ọ̀rọ̀ yín ò kì í ṣe ọ̀rọ̀ ẹkún nítorí pé mo ti ra ilẹ̀ fún yín ní Èkó wọ́n dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé yẹn nínú oṣù tá a wà nínú ẹ̀ yìí kó lè tó oṣù mẹ́fà kó tó di pé ẹ máa gbénu ilé ọ̀hún. olúwa mo dúpẹ́ olúwa mo dúpẹ́ o ṣé ọkọ mi o ṣé á dáa fún ẹ ò ní dààmú o ò ní rà padà sí burúkú ọlọ́run á wà pẹ̀lú ẹ. máàmì ẹgbà ẹ jọ ẹ bá mi kó fáwọn àbúrò. ìròyìn iná lè ṣe wá kí ló dé ń kárí bọnú bí ẹni tó fọ̀ sí ẹ báyìí. ṣé nǹkan tó ṣe wá yìí ò tó wọ́fọ̀. jọ kí ló ṣe wá torí wọn rán lédi tí ilẹ̀ wọn yẹn ni ká wá lọ kú ká má ṣiṣẹ́ mọ́ gbogbo wa láti búrọ́ọ̀kì náà á ní ìjọ owó ẹ pé lè tẹ̀ ṣe tìkẹ́jẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́ padà ní kíákíá. jọ mí lójú ìka ni ẹ o ó mà dájú léèyàn o lédi tí tó ṣe gudugudu méje fún wa àti ẹ̀yà mẹ́fà ni wọ́n ní ká gbàgbé just like that. iṣẹ́ kọ́ là ń ṣe fún ni.
jọ ń jóyọ lọ́hùn tí a bá ṣiṣẹ́ fún ọdún kan ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ gbogbo o àwa ò lè fi ojú olóore a lè fi gúngi. torí bí o ti pa yín ẹ wò ó tẹ bá hesitate láti máa bẹ̀rẹ̀ iṣẹ́ èmi lè bá yín fìdí gbélé mọ́ o I have to work for money. Jọ́bí. wọ́n fi ṣáájú wọn kí làwọn ìgbésẹ̀ tẹ́ ń gbé láti lè rí dájú pé ọwọ́ tí àwọn ọ̀daràn tó dà lù. Sir, a ti set up àti robbery squad dẹ́dá àti ṣègbáradì lọ́pọ̀lọpọ̀ láti make sure pé a rí gbogbo àwọn ọ̀daràn tó ń da ìlú ìrú musa. Good to hear that from you. mo wá fẹ́ kẹ́ ẹ rí i pé ẹ ṣiṣẹ́ yìí takuntakun táwọn aráàlú gbọ́n fi mọ̀ pé ààbò tó péye wà fún wọn àtàwọn àti dúkìá wọn. No problem, sir. You can go out to attention team. Kẹ́lẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé ilé iṣẹ́ ìwà lọ́wọ́. Kẹ́lẹ̀ lè ṣọ pé àwọn ṣiṣẹ́ ìta. Sure. onílé tó máa kọ́ fún mi oní àwòṣí fìlà ni. ó ń kọ́ rè o mo ì máa kọ́ yẹn gangan o ọdún yìí ò lè parí kí n tó kọ́ o àmọ́ nǹkan lélẹ̀ ẹ ti ríbi tí mo ṣí sílẹ̀ ẹ máa ta ọjà ń bí rẹpẹtẹ ẹ máa ta ọjà gidi ń bí ẹ̀yin má wọrí màmí. ṣáwọn ẹ ra sà ẹ ti wà ń bí sà. kí ni mo bẹ sọ lórí ọ̀rọ̀ lẹ́yìn. Actually kò sí problem kankan sà ẹ mọ̀ pé mo ti sọ fún yín disappointment ò sí lọ́rọ̀ wa ṣe rí títí next month end ilé yín máa parí. month end ẹ máa parí ẹ abẹ́ẹ̀kọ́ ẹ no problem kò sí wàhálà màmí tí mò ń kọ fún ni. mọ́mì ẹ ra mà. ilé ọkọ mi ẹ kú iṣẹ́ lágbára Ọlọ́run ẹ̀ ní jábọ́ o. mọ́mì ẹ fọkàn balẹ̀ ṣe rí mo ti sọ fún yín kò sí problem àwọn máa parí bẹ́ẹ̀ láyọ̀. Ọlọ́run fún mi ṣe Ọlọ́run fún mi ṣe. ṣé wọ́n ti gbé tàǹkì ẹ wá. àgbègbè ló ti wà ní sẹ́ẹ̀. ẹ bá mi kíra fún màmá mi. wọ́n ti gbé kọ́ bí mo ní ẹ. òrìṣà bí ìjà o kò sí láyé ẹ bá mi kíra fún màmá mi. òrìṣà bí ìjà o kò sí láyé bóyá la 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 la. Oh you're beautiful bóyá la 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 la. Oh you're beautiful. ẹ kú ilé ẹ kú jọ́ mẹ́ta ṣé ẹ ta mo lo Èkó ni. Okay ma. ọmọ mi ló wá gbé mi. ẹ kú jọ́ mẹ́ta sà. ẹ rà mà. ẹ dá mọ̀mọ́. mi ìrántí. súnkàn mi nìyẹn. ẹ rà mà. bọ̀dà ẹ kú jọ́ mẹ́ta. yes ma. màá kí yín sílé mà. ẹ ṣé ẹ ṣé. ẹ pẹ̀lẹ́ mà. mọ́tò yẹn dá pọ̀. mo mà báyà yìí lọ o. bọ́lọ̀ bá sọ̀rọ̀ fún mi èyí ń pamọ́ra gbogbo èèyàn ni ó mọ̀ pé Ọlọ́run ti ṣeun fún mi. ẹ rà mà. yes sir. yes ma. yes ma. ẹ kú tọ́jú ma. ó ga ma. ẹ ṣe gbà. máa wọlé kí yín. máa wọlé kí yín. àwọn mi kọ́. ọwọ́ mà. màmí ẹ pẹ̀lẹ́ mi ò ní pẹ́ máa lọ padà ń sùn. ṣé ò ní wọlé ni. wọlé wo jẹ́ kí n tètè máa padà lọ sẹ́kọ̀ọ́ ilẹ̀ tí ń ṣú náà. ṣé ò wà ní jẹun ni. jẹun bá wò ó màmí ẹ jẹ́ kí n máa lọ ẹ jẹ́ kí n máa lọ. ṣáà ní sọ̀rọ̀ ni. gbogbo ìta ti ń sọ bọ̀ látẹ̀kọ́ nígbà tá à ń bọ̀ nǹkan. wá. mo gbọ́ yín. má gbàgbé nǹkan tí mo bẹ́ẹ̀ sọ tọmọdé bá tó lọ́kọ òun lọ́kọ ni tó bá tó kọ́mọdé ládàá òun ládàá ni o. àpọ́nlé ò sí fọmọkùnrin tí ò níyàwó lọ́ọ̀dẹ o. lásán kan mi mo fẹ́ rọmọ mi mo fẹ́ gbọ́mọ pọ̀n. ẹ máa rí ọmọ yín next time tí n bá padà bọ̀ ń bí èmi àti ìyàwó mi lájọ máa wá. ṣé lóòótọ́. ṣó ti tán. ó ti tán ọmọ agbọ́rọ̀ sí wọn náà lẹ́nu. àmín àmín. wọ́n ń kí yín o wọ́n ń kí. ó dàbọ̀ sà. ó dàbọ̀ mà. ẹ kọ́ wọn ará ilé o. ẹ rà mà ẹ má ta mà. ẹ bá mi kíra fún màmá mi. òrìṣà bí ìjà o kò sí
kò sígbà tí màá kú ò ní kú nǹkan tíjọ mi lójú sọ la máa padà ṣe o wo kò dábàá yẹ búrọ́ọ̀gì yìí o. Me sef I don tire o. Nídìí tí gbogbo ti jayé ẹ̀ lọ gba ẹ̀wọ̀n. Káwa náà máa jayé wa lọ náà. Àṣà ní ṣayé aláyé. Kí ni mo gbọ́ tẹ̀ ń sọ yẹn? Ẹ wo odidi ọdún kan la máa fi jókòó sínú ilé ìta ní ṣiṣẹ́ ká lè bá a fi ìfẹ́ hàn sẹ́ni tó ti mọ̀ pé nìkan ṣètò. Jọ mi lójú má lọ gara o má lọ gara àwa ti realize pé ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀rẹ́. Ó yẹ ti yá náà nìyẹn ẹ má jẹ́ ká pẹ́lẹ́pẹ́ iṣẹ́ ti dé ọmọ láṣẹ jẹ owó ti dé ọmọ láṣẹ là ó yá ẹ ká bẹ̀rẹ̀. Tẹ́ bá ti ṣe tán ó yá náà ká lè lọ gbé sọ́ọ̀lì kíákíá. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn tó bá ti yé egun báyìí ó ti yá tọ́kù. Ẹ wá gbọ́ o mo ní very very bad information kan lọ́wọ́ báyìí. Mo trust ẹ. Ó yá àgbà náà. wọlé báwo ní tó bá ṣẹlẹ̀ ní kẹsàn fún mi ẹ jẹ́ ń gbọ́ tẹ bá wá. kò sí kankan ìyàwó ló ní ká lọ sọ. ojú ti bàlẹ́ dé gbò. ẹ àtẹ̀kọ́ mo ti wá màmá. èkó ni wọn náà ti wá. ìyá wa sún àtẹ̀kọ́ ni wọ́n ti wá wọ́n ní lásùn kù. lásùn jẹ́ kí ni lásùn kú. ohun aláìmọ̀ kan fi ń ṣera rẹ̀ ló pọ̀ àṣeni ṣera rẹ̀ ó mà ṣe. ẹyẹkẹyẹ kì í dòdò èsìsì ọ̀tẹ́ni tí léegun kúrò léegun ta ló lè lé ẹ̀kú kúrò nígbàlẹ̀ kò sólúwẹ̀ ta ló gbé náà wojú ẹ̀kú láì ṣàwọ̀ ta lolúwẹ̀ tó pa sókàn mi ọmọ síkú ọlá kọjá ni kò wá jẹ́ wa ní o torí pé ẹbọ jíjẹ kì í pagún o ọ̀yá kólúwẹ̀ wá jẹ́ wa ní kíákíá. ẹ̀fọ́ àbẹ́. síjú ọlá wọ́n fún wa ní gbódídí sàn ìwọ rèé. kò yé mi náà kò yé mi. kò burú ibi tí ọba ti sílẹ̀ oríwè tí jíjẹ kẹ ọyá ọ̀pọ̀pọ̀ pàwọ́dà bẹ́ẹ̀ bí báwo ní ọ̀sẹ̀ pàwọ́dà ni ọyá pàwọ́dà. mo dárò yé 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 yé. ìyá akọ mi. ẹ ká sọ ìyá wa. àsìkò ìpalẹ̀mọ́ ọdún yóò bá wa láyọ̀ adìyẹ tèmi ń kọ́ o. ìyá wa ẹ máa lọ ilé ajẹtí inú ọkàn ìlà láìpẹ́.
ọdún ayọ̀ láṣẹ o. àní máa láṣẹ wo. yes ma ó dára Àbíkẹ́. yes ma. adìmíyà ẹ bá wa ṣe ọdún lẹ́kùn. àwa lórí ọ̀rọ̀ ọdún ẹgbẹ́ ti ṣe èyí náà kò sí náà kò sóni ó sì ní Èkó ní ìlú omi lèkó. ẹ sì kú òun bẹ́ẹ̀ o kò sí náà kò sóni. àmọ́ àgbọ̀n rẹ wa ìyá tó rán sí ó ló ṣe jẹ́ pé owó ló kàn tí èsà dì. àwọn yẹn ṣe ya onísọlẹ́nu èèyàn báyìí ṣé owó ta mọ́tò lọ ṣé kò ju ajẹ tán fẹ́ rà lọ ni ẹ̀yọ̀ ṣé kí wọ́n lọ jáde ajẹ fún wọn ní báyìí ẹ bá ń kówó mi. ẹ jù o ṣé adìẹ tọwọ́ mi tí wọ́n fẹ́ gbà tí n fi ilẹ̀ ṣé náà ló fa tí wọ́n fi kó owó lẹ̀ báyìí. ìbò sọlẹ́nu ìwọ náà ṣé kò yẹ kó fún wọn lájú ẹ̀ ká tó kú ń bẹ̀ owó tí mo fẹ́ ò kọjú owó adìẹ tó fẹ́ rà bá ń kówó mi. ń bọ̀ kó a máa dá a la bá ó jẹ. ẹ̀sọ́ tí wọn náà lè fi tọwọ́ ẹ̀ ẹ̀jọ̀ ṣé bí òfin lówó tí ṣe máa mi pín owó mi mọ́ wáyé. nígbà tí òwà ti wúlò fẹ́ tó fẹ́ lò fún ọmọ sáwò sí ní sí ààrẹ. ó lè change. ó dàbọ̀ jọ. ó dàbọ̀ láyọ̀ lápàdé. àmì o. Àbíkẹ́ ńlẹ́ o ńlẹ́ o ó sì kọjá wájú ní ọkọ̀ òsì kan bá. ẹ má bínú jàre ojú ní nǹkan mi. Àbíkẹ́ n ò sì tún rí ọmọ lọ́jọ́ tí mo ní ọ̀sán fọ́ọ̀rẹ́ rẹ̀ pé adìyẹ mo fẹ́ wọn ò fowó. tó sọ ni òṣèré wá jẹ́ fún yín ni ò jẹ́ ń wá. kí ló wí o. ó ní ṣé kò ń lọ jalè fún yín ni. ṣé jọmí lójú náà ló sì sọ bẹ́ẹ̀ n tóun ló sọ mo ló ń tiẹ̀ yọ̀ dà fún. ó ṣe òyọ ọkọ ìyá mi ó ṣeun o jọ mí lójú o ó ti ṣìṣọ lónìí o ó wà gbé adìyẹ náà lónìí ajídàbà o ajídàbà o àbátáráyé bá dábàá ìlérò ọ̀run gbà bó bá ti ń jí gbá ló mọ̀ jí àwo ló mọ̀ ṣẹ̀sìn kiri ayé bó bá ti ń dáràn ọba ní kọmọdá ti dòdì kọmọdá tó ṣọlé kọmọdá tàjẹ́ ilé jọmí lójú o ti ṣiṣẹ́ jọmí lójú o ló kọ méjì o olè ló mọ̀ jẹ́. ìyá àbíyé ṣé ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀kọ́ látòṣe mọ́ ni. ọ̀rẹ́ mi ibi mo sọ fún ọ nígbà tó fi ṣe kinní yìí kò sátúnṣe kankan tá a lè ṣe sí i kò sátúnṣe. kò sí ní tá a lè ṣe sí i mọ́ kò ṣeé ṣe. mo máa fọwọ́ ara mi ṣẹ́ra mi pé ó jọmọ́ tó jọmọ́ bòkèlè dání ikú ti gbó bàílẹ̀ mo gbójú lẹ́yẹ dúdú wọn ọ̀rọ̀ mọ̀ mi jí wọn ọ̀rọ̀ mọ̀ mi jí àṣẹ Ọlọ́run nìkan ṣoṣo la tó farati ó nìkan la tó lè fún ni má níbi nínú mo sáré kí súnkọ̀ mi lè jẹ́ èèyàn mi ò sáré kẹ́mi ẹ̀gún ìyá àbíyè mo fọmọ mẹ́ta mo fi ra ìkan ṣoṣo mo wá fi ìwà ìkà mi mo fi rán ọmọ mi lọ́rùn ọ̀sán gángan ọ̀tọ̀ ìbọn máa yẹ ká dára gbọ́rí nínú igbó ìyá àbíyè àṣẹ mi ni èmi ni ẹ̀pà tó parọ̀ tó lóun pàjá èmi ni ẹ̀pà tó parọ̀ tó lóun pàjá ìwọ Ọlọ́run adákẹ́dájọ́ ni ó àgbà mi. Ipa ń para rẹ̀ olóhùn pàjá ẹni tó bá gbèrò láti dọ́mọ làkejì dúró òun náà ò ní lọ àṣàkókò àti kòkó ni wọ́n jọ ń bẹ. ṣé wọ́n nìkan ni ọ̀rẹ́ ṣé ìwọ nìkan ni ṣé wọ́n nìkan ni àní ọ̀rẹ́ ṣé wọ́n nìkan ni ó bẹ́ nìkan jà ó fọwọ́ gún gbogbo ilé lójú wọ́n ń wí òòtẹ́ ti gbọ́ wọ́n sọ òkúkú gbà ó
ìlera rẹ̀ ló pọ̀. wọ́n mi ní gbowó ẹ̀kọ́ wá ni. bó o lè ṣe wọnú ilé iná. nígbà mo dé pálọ̀ tí ń bá yín mo sì mọ̀ pé yàrá lẹ wà. bí àbá dé ló lé sí mọ́ yọjú lé kiri bí mo ṣe díjú jáde sẹ́jà. ẹ fún mi lówó ẹ̀kọ́ kí n máa. jáde orí rẹ. ìbéèrè ni ẹ bá mú owó ẹ̀kọ́ wá ni. bọ́ọ̀lù bọ́ bẹ́ẹ̀ dẹ́nu ẹ fún mi náà lówó ẹ̀kọ́ wá. ọ̀dà tí màá mi bá wọ ẹ má sanwó wọn. ẹ má sanwó wọn. olórí ibu ni ọ á jèrè. ṣùgbọ́n mi fọwọ́ bọ̀ mí lójú 50 million naira ni mo rí 50 million naira. Thank you so much. Thank you so much. Ọlọ́run dúpẹ́ Ọlọ́run dúpẹ́ Ọlọ́run dúpẹ́ Ọlọ́run dúpẹ́. Ṣé mo lára ni? ọ̀rẹ́ ò lálá o má yẹn tẹ̀ fọ́ rí mi ṣáàjì ká máa dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. Congratulations. So ṣe mo lẹ́bí. Àjọkú oríire ni. tírù nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí yan òótọ́ iná téèyàn ń lò òun ló jẹ́ kó máa ṣẹlẹ̀. ṣe rí òótọ́ inú tí ẹ̀ ń bá lè ṣe ìlò òun ló jẹ́ ká lè award ní contract worth 50 million naira. kẹ́ẹ̀dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá wa because tá a bá ṣe ní lóore tí ò bá dúpẹ́. yóò lọ ṣàkóni lẹ́rù lọ ni ẹ wò ó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run máa dúpẹ́ lọ́wọ́ yín máa dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá ẹ̀ náà and ẹni tí màá tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó pọ̀ jù ó ní ọ̀rẹ́ mi. gbogbo ọpẹ́ wọ Ọlọ́run. oṣù ọ̀ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ láti kékeré láti ìgbà tí contract ti wà ní 2 million naira ló ti ń bá mi tó bọ̀. add one more thing Mr. Sukanmi ṣe rí tírù nǹkan tó ṣẹlẹ̀ sí yan ìbá ṣẹlẹ̀ sí ẹ̀dá nílé ayé ẹ̀ mọ́ kó tó yẹ kó máa ṣe kó máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀. ẹ má kọ́ ìmáàmù bó ṣe máa rò kú. ṣé pé ìmáàmù lójúmọ́ ti máa yọ tó ń ṣe lójoojúmọ́ ni ọpẹ́ mi ò ní dópin ní àbí. ẹ káàsán ẹ̀yin ọ̀rẹ́ ará ìlú iṣẹ́ wa pa ẹ jẹ́ bá yín wá nǹkan kan kẹ́ fi mu drink ok ẹ gbà ẹ fi wá nǹkan tútù. iṣẹ́ kí ni mo ṣe ń tẹ́fẹ́ fún mi lówó. ẹ ní láti ṣiṣẹ́ fún mi inú oòrùn lẹ ti ń ṣiṣẹ́ yìí ọ̀rẹ́ ará ìlú dẹ̀ ní ẹ kàn fi mu drink tútù. I don't want your money. Let me see your particular. ó ga ọ ó túmọ̀ sí pé ẹ mọ̀ mí ni gbajúmọ̀ làwa nínú ìlú àwọn ọ̀gá yín gbọ́dọ̀ sọ pé àwọn ọmọ. Madam ẹ jẹ́ kí n rí ìwé mọ́tò yín. ó ga ọ tó bá ti ẹ̀ràn ọmọ níṣẹ́ ẹ̀rú ẹ kó fi tọmọ jẹ at least courtesy demands some respect. ẹ má try láti post up on ẹ jẹ́ kí n wo bùtù yín. but tó bá rán ọmọ níṣẹ́ ẹ̀rú gan á fi tọmọ jẹ ni I'm telling you pé gbajúmọ̀ ni mẹ́rẹ̀ ṣì ń bá mi sọ pé kí n má prove stubborn. ok kí ló wà lẹ́yìn bùtù yín. mo ní kò sí nǹkan kan níbi ọ̀dọ̀ mi nìkún wà tí mo bá yóò mo mọ̀ tí mi ò bá dẹ̀ yóò mo mọ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀. ẹ park ẹ park. okay I will oblige you. very funny ẹ mọ̀ mi tó bá pẹ́ ẹ mọ̀ mi I'm sure pé ẹni bá mi try nǹkan tẹ́ ẹ bá mi try yìí. officer sir ẹ check mọ́tò yẹn. ó ga ọ tẹ́ ẹ bá tiẹ̀ dáyàn mọ̀ mo tún fi ẹnu ara mi sọ fún yín pé big personality ni mí. ẹ má worry. yẹ́ ẹ̀ tẹ́ ń dá mi dúró. kò sí problem. ẹ gbọ́ mà. ọ̀gá ìbọn ló wà mí báyìí sá. ìbọn bẹ́ẹ̀ sá. madam you are under arrest. ẹ jẹ́ kí n explain now. you are under arrest. ẹ má worry ẹ má explain mi tẹ́ ń lọ yìí ẹ yá wọlé mọ́tò yìí ẹ má explain mi tẹ́ ń lọ yìí wọlé wọlé. láì ṣe kú bí àwọn oṣoògùn búrújì orí kan ń wọlé fún mi lọ́tún lọ́sì ni gbogbo bí tí mi ò rókan orí sí lórí ti ń wọlé ilé ń yà mí lẹ́nu. Súnkànmí kò yà mí lẹ́nu torí mo mọ̀ pé ojú tó ń pọ́n ẹṣin àpọ́nlá ni bórí bá ṣe pẹ̀ nílẹ̀ ire ló ń dáa.
ojú tó ń pọ́n ṣe àpọ́nlá ni mami ẹ ní ṣòro ẹ̀dákẹ́dá tó bá ní kẹ́ má jẹun ọmọ ó ní wọn ò ní rí àmì o nítorí pé àdúrà yẹn pọ̀ lórí mi nítorí ẹ̀yin ní èjìká tó dúró fún orí mi torí tí ò bá sí èjìká bí àpò làgì ó ní ọrùn ọ̀bá rí ẹ̀yin ni onílù tó wà létí odò tí ròmí tèmi ń jó nínú ọmọ tí ò bá sẹ́yìn tẹ́ lùlù irú ijó wo ni mo fẹ́ jó ó ní mo ṣe ń gbà ní àdúrà pé gbogbo ìdààmú yín lórí mi kò ní já sásán àmín gbogbo àdúrà yín náà kò ní padà dìbì lé mi lórí ojoojúmọ́ máa ṣẹ ni. àmín o ṣé ìwọ náà jẹun ọmọ jẹun ọmọ. Mami ọ̀rọ̀ yín ti kọjá ẹkún Mami ọ̀rọ̀ yín ò kì í ṣe ọ̀rọ̀ ẹkún nítorí pé mo ti ra ilẹ̀ fún yín ní Èkó wọ́n dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé yẹn nínú oṣù tá a wà nínú ẹ̀ yìí kó lè tó oṣù mẹ́fà kó tó di pé ẹ máa gbénu ilé ọ̀hún. olúwa mo dúpẹ́ olúwa mo dúpẹ́ o ṣé ọkọ mi o ṣé á dáa fún ẹ ò ní dààmú o ò ní rà padà sí burúkú ọlọ́run á wà pẹ̀lú ẹ. Mami ẹ gbà ẹ jọ ẹ bá mi kó fáwọn àbúrò orí ìròyìn iná lè ṣì wà kí ló dé ń kárí bọnú bí ẹni tó fọ̀ sí ẹ báyìí. ṣé nǹkan tó ṣe wá yìí ò tó wọ́fọ̀. jọ kí ló ṣe wá torí wọn rán lédi tí ilẹ̀ wọn yẹn ni ká wá lọ kú ká má ṣiṣẹ́ mọ́ gbogbo wa la sí búrọ́kì náà á ní ìjọ owó ẹ pé lè tẹ̀sẹ̀ tìkẹ́jẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́ padà ní kíákíá. jọ mí lójú ìka ni ẹ o ó mà dájú léèyàn o lédi tí tó ṣe gudugudu méje fún wa àti ẹ̀yà mẹ́fà ni wọ́n ní ká gbàgbé just like that. iṣẹ́ kọ́ là ń ṣe fún ni. jọ ń torí Ọlọ́run tí a bá ṣiṣẹ́ fún ọdún kan ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ gbogbo o àwa ò lè fi ojú olóore a lè fi gúngi. torí bí o ti pa yín ẹ wò ó tẹ bá hesitate láti máa bẹ̀rẹ̀ iṣẹ́ èmi lè bá yín fìdí gbélé mọ́ o I have to work for money. jọ́bí. ọ́fíìsì àjọ wọn kí làwọn ìgbésẹ̀ tẹ̀ ń gbé láti lè rí dájú pé ọwọ́ tí àwọn ọ̀daràn tó dà lù. Sir, àti set up àti robbery squad dẹ́dá àti ṣègbáradì lọ́pọ̀lọpọ̀ láti make sure pé a rí gbogbo àwọn ọ̀daràn tó ń da ìlú ìrú mú sà. Good to hear that from you. mo wá fẹ́ kẹ́ ẹ rí i pé ẹ ṣiṣẹ́ yìí takuntakun táwọn aráàlú gbọ́n fi mọ̀ pé ààbò tó péye wà fún wọn àtàwọn àti dúkìá wọn. No problem, sir. You can go out to the kẹ́lẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé òun ní iṣẹ́ ìwà lọ́wọ́ kẹ́lẹ̀ lè ṣọ pé àwọn ṣiṣẹ́ ìta. Sure. onílé tó máa kọ́ fún mi oní àwòṣí fìlà ni. òun kọ́ rèé o mo ì máa kọ́ yẹn gangan o ọdún yìí ò lè parí kí n tó kọ́ o àmọ́ nǹkan lélẹ̀ ẹ ti rí ibi tí mo ṣí sílẹ̀ ẹ máa ta ọjà ń bí rẹpẹtẹ ẹ máa ta ọjà gidi ń bí ẹ̀yin má wọrí màmí. ṣáwọn ẹ ra sà ẹ ti wà ń bí sà. kí ni mo bẹ sọ lórí ọ̀rọ̀ lẹ́yìn. Actually kò sí problem kankan sà ẹ mọ̀ pé mo ti sọ fún yín disappointment ò sí lọ́rọ̀ wa ṣe rí títí next month end ilé yín máa parí. month end ẹ máa parí ẹ abẹ́ẹ̀kọ́ ẹ no problem kò sí wàhálà màmí tí mò ń kọ fún ni. mọ́mì ẹ ra mà. ilé ọkọ mi ẹ kú iṣẹ́ lágbára Ọlọ́run ẹ̀ ní jábọ́ o. mọ́mì ẹ fọkàn balẹ̀ ṣe rí mo ti sọ fún yín kò sí problem àwọn a máa parí bẹ́ẹ̀ láyé. Ọlọ́run fún mi ṣe Ọlọ́run fún mi ṣe. ṣé wọ́n ti gbé tàǹkì ẹ wá. àgbo ẹ ló ti wà ní sẹ́ẹ̀tì. ẹ bá mi kíra fún màmá mi. wọ́n ti gbé kọ́kí mo ní ẹ. òrìṣà bí ìjà o kò sí láyé ẹ bá mi kíra fún màmá mi.
kújọ́ mẹ́ta ṣé ẹ ta mo lo Èkó ni. ok ma. ọmọ mi ló wáá gbé mi. ẹ kújọ́ mẹ́ta sà. ẹ rà mà. ẹ dá mọ̀mọ́. mi ìrántí. súnkàn mi nìyẹn. ẹ rà mà. bọ̀dà ẹ kújọ́ mẹ́ta. yes ma. màmá kì í sílé mà. ẹ ṣe. ẹ pẹ̀lẹ́ mà. mọ́tò yẹn dá pọ̀. ẹ̀yin ìyá ẹ mọ̀ pé bíbí bá ń pa ọmọdé àrò ní rò fún ni bíbí bá wá ń pa àgbàlagbà ẹ̀yin ìyá ní rò fún. ẹ ṣe tèmi lónìí torí pé alára ṣe tiẹ̀ ò pé ọ̀rọ̀ ògùn ṣe tiẹ̀ ò là òbòkun náà sì ṣe tiẹ̀ ò yè pèrègèdè ẹ bá ṣe tèmi náà lónìí. láwọn oríwo jíwó ẹ̀yin ayé àwa yóò sọ̀rọ̀ ìdà àwa la panimọ́wàgún olókìkí òru àwa la jẹ̀dù èèyàn mọ́bì wo síjú ọlọ́mọ àbẹ̀ní so sátìrò dáadáa kó o tó wá torí èyàn kẹsẹ̀ bọ̀dọ̀ tán kó tó máa kígbe òtútù. ẹ̀yin ìyá
àfọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ pọnmọ mo ti rò dáadáa mo sì ti ṣọkàn akin kí láǹfààní ẹ tó bógún tí ò lè jogún kí láǹfààní ẹ tó bọ́gbọ̀n tí ò lè jọgbọ̀n kàkà kí n wá bí ẹgbàá ọ̀bùn máa kúkú bí ẹyọ kan ṣoṣo ọ̀gá máa ròyìn aráyé lójú máa tó rò fi yán gan. olùgbàyà nínú àgbàyà lọ́wọ́ ọ̀nà ayẹyẹ ní gbàyà lọ́wọ́ olóko bí eégún bá jáde àgbàyà lọ́wọ́ atọ́kùn àwa àyà ti gbàyà lọ́wọ́ rẹ lónìí. bẹ́ẹ̀ ni olà ńlá náà rẹ kàn lónìí àṣẹ báyìí ẹ bá sunkún ìyẹ́ iye àbò ṣeun. ó sáré tètè wọgbó ọ̀wàdàwàdà ìpèrè ní kẹ́ẹ̀dẹ́ fún mi lónìí o ẹ gbọ́dọ̀ jẹ́ pẹ́ ẹ̀kọ́ torí orúkún kò kí kúlẹ̀ rojọ́ o ẹni ẹlẹ́ni nídìí àpò lẹ́nu àpò kì í di ẹnu ara ẹ̀ iṣẹ́ tí mo fẹ́ ràn yín lónìí iṣẹ́ àìkọ́ ni o iṣẹ́ àìmọ̀jẹ̀ ìṣẹ̀dá ewúrẹ́ ní gbàbọ̀dẹ̀ tí a fi fẹ́ràn rẹ̀ bọ̀fá ìṣẹ̀dá ajá ní gbàbọ̀dẹ̀ tí a fi fẹ́ràn rẹ̀ bọ̀gùn ìṣẹ̀dá yìí ti gbàbọ̀dẹ̀ lónìí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ gbọ́dọ̀ jẹ́ pé gidi lónìí o látòní lọ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ti dìrò sí ajé o ajé ò gbọ́dọ̀ gbére pàdé olókun yín mọ́ o kájé ọmọ ìgbére pàdé ẹ̀gbọ́n yín ajé ò gbọ́dọ̀ gbére pàdé ọlọ́sà yín mọ́ o ẹ̀gbọ́n yín ni kájé máa gbére pàdé ọlọ́sà rẹ̀. gbogbo ń tẹ́ ẹ fọwọ́ sáyé kó ti tẹ̀gbọ́n yín látòní lọ kẹ́gbọ́n yín ọdọ lọ́lá kọ́dọ̀ lọ́lá. ẹ kú palẹ̀ mọ́ ọdún ayọ̀ la máa ṣe ẹ gbà nǹkan ọdún yín ni. wàpò ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o tẹ̀mí ojú báyìí lágbára Ọlọ́run ọwọ́ yín ọmọ òrùkè mo dúpẹ́ ẹ ṣé o ẹ ṣé o. ẹ ṣé sà. ó jọ ọmọ ní. iye ọkọ mi àti dọ́kítà àti wáyé délé. mo lo odò ni. ó dà bẹ́ẹ̀ dájú wa ń kọ́. wọ́n wà ń bẹ̀ a kò palẹ̀ mọ́ ọdún yóò bá wa láyọ̀. bóni ṣé ẹ rómi pọn. mo rómi kan. ẹ wọ ẹgbà. àwa nìkan tán ó dá àwọn òjíṣẹ́ tọdún tó gbọ́ pọ̀ jù báyìí lọ. ó dá o. àyè ọkọ mi ẹ kúrin o ṣé dáadáa lẹ dé. ẹ ṣé mà. adìrí ọdún ti tèmi dá o. ó dẹ̀ máa bọ̀ ń tẹ̀ wá gbà. ẹ ṣé òun tí ń bọ̀. ẹ ṣé o a kú palẹ̀mọ́ ọdún ẹ ṣé o tẹ̀mí ojú bẹ́ẹ̀ lọ ìwòyí ẹ̀mí ẹran ẹlẹ́sẹ̀ mẹ́rin. àní o. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. ó ga èmi nu ẹ ṣàkójọ mẹ́ta ọjọ́ kan pẹ̀lú. bó lè ṣe mánéjì ilé. orí náà ni. Ọlọ́run ayọ̀ wa ń bẹ̀. ìwọ náà gbà. irọ́ ni o. kò fi pátá sọ pé ẹlẹ́rìí. o ṣé ọ̀rẹ́ mi o ṣé gan ni mo dúpẹ́ o tẹ̀mí àjùbá yìí. àmì o agbára Ọlọ́run. o ṣé ọ̀rẹ́ mi. o ṣé o. ìyá akọ mi. ẹ ká sọ ìyá wa. àsìkò ìpalẹ̀mọ́ ọdún yóò bá wa láyọ̀ adìyẹ tèmi ń kọ́ o. ọ̀rẹ́ mi. ìyá wa ẹ máa lọ ilé ajẹtí inú ọkàn yìí là láìpẹ́. ọdún ayọ̀ láṣẹ o. àní máa ẹ ṣeun o. yes ma ó yàrá dàbọ̀ àbíkẹ́. yes ma. ó dàbọ̀ màmá. tó bá di ní ìyàkẹ́ bá wa ṣe ọdún lẹ́kọ̀ọ́. àwa lórí ọ̀rọ̀ ojú ẹgẹ́ ti sún èyí náà kò sí náà kò sómi ó sì ní Èkó ní ìlú omi lèkó. ẹ sì kú òun bẹ́ẹ̀ o kò sí náà kò sómi. ọgbọ́n rẹ wa ìyá tó rán sí ó ló ṣe jẹ́ pé owó ló kàn tí èsà jẹ. àwọn yẹn ṣe ya onísọ lẹ́nu èèyàn báyìí ṣé owó ta kó fún ọ bọ ṣé kò ju adìẹ tán fẹ́ rà lọ ni ẹyọ ṣé kí wọ́n lọ jáde adìẹ fún wọn ní báyìí ẹ bá ń kówó mi. ẹdùn o ṣé adìẹ tọwọ́ mi tí wọ́n fẹ́ gbà tí n fi ilẹ̀ ṣé náà ló fa tí ẹ fi kówó lẹ̀ báyìí. ìbò sọ lẹ́nu ìwọ náà ṣé kò yẹ kó fún wọn ládìẹ ká tó kú ń bẹ owó tí mo fún ẹ kọjú owó adìẹ tó fẹ́ rà bá ń kówó mi. ń bọ̀ kówó a máa dá a là bá ó jẹ. ẹ̀sọ́ tí wọn náà lè fi tọwọ́ ẹ lẹ. ẹjọ ṣé bí òfin lówó tí ẹ ṣe máa mi pín owó mi mọ́ wáyé. nígbà tí òwà ti wúlò fẹ́ tó fẹ́ lò fún ọmọ sáwò sí ní sí ààrẹ. o lè change. ó dàbọ̀ jọ. ó dàbọ̀ láyọ̀ lápàdé. àmì o. DPO ó yé mi mo understand àmọ́ ẹ mọ̀ pá kí mọ̀ orin kò rí màmí àṣìṣe òde ẹ̀kọ́ gbọ́n ẹ wo àwọn ọmọ yẹn ò mọ̀ pé zone ní kọ́ nìyẹn ni o because I'm very sure pé tí wọ́n bá mọ̀ wọ́n ní operate ń bẹ̀yẹn láéláé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣé mọ̀ pé omi gbóná ò gbọ́dọ̀ pẹ́ lẹ́nu bí ọwọ́ ò ṣe gbọ́dọ̀ pẹ́ ní sáà kéèké ẹ jọ̀ọ́ mo fẹ́ kí tètè release wọn fún mi mi fẹ́ káwọn ọmọ yẹn pẹ́ ní station yẹn rárá àtọ́ ẹ jọ̀ọ́ ẹ release wọn fún mi.
ẹ jọ̀ọ́ wọn ò ní ṣerú ẹ̀ mọ́, wọn ò ní ever try ẹ̀ mọ́. Thank you so much, and thanks for your usual cooperation. Okay, God bless you. Bye. Lánàá tá a ti wá retí ẹ tá a ti wá rí ẹ rárá. Wo ò ní bínú ni kò síbi tí ìwà díẹ̀ dé lánàá bàbá débì ó ní òsà díẹ̀ kò sẹ́yìn ní tó tún wá dùn mí jù ni pé ìwọ̀n owó tí mo tún pa lánàá mo tún ti san tọ́kọ́ tó ní òsà díẹ̀ ni. bó o wá ní sọ sáwà rí. ó padà rí ṣùgbọ́n bí mo ṣe rí ọ̀nà àtàrà tí mo ti á sí ṣọ́ọ̀bù tí mo ti gbé kalẹ̀ wọn rẹ ni pé kí lẹ̀ ń tà. Ọlọ́run ṣàánú wa. Ọlọ́run ó jì ọba jẹ́. àmì o ẹ ǹlẹ́ o. Kí lẹ̀ ń tà? Irọ́ adìẹ mo fẹ́ rà mo wá ní kí n rà kí n lọ. Ẹ wá lọ sanwó sí ṣọ́ọ̀bù karùn-ún ọ̀rẹ́ mi owó mi ni. Bínú pé gbogbo lọ́wọ́ yìí ò ẹ̀gbọ́n. Ọbẹ̀ tí ò bá pọ̀ kìnkan kó tó sanwó dìlíwà tí. Àbí bóyá jẹ́ nìyẹn ó gbèrè kó gẹ́rí ọ̀nà ló pọ̀ tí ó gbà fún. Ọkọ mi Àdìsá Ọlásùnkànmí mi Àdìsá ẹyẹ ò sọ fẹ́yẹ pé kò ń bọ̀. Ẹni ọmọ aláṣọ ní mímí ní wákìsà ẹlẹ́ran ni mò ń tà mi ò ní jẹ́gùn àparò mi ò pàṣẹ ìṣìdá kójú kan ni mo wà bí omi adágún kí ni mo ń bọ́rọ̀ ayé mi jà màmí tí má rè lọ lórí ìrìn máa ń sọ. Àdìsá ọmọdé ń ṣe ọ́ onígbàjámọ̀ ń fárí fún òun fọwọ́ ra ṣó ti sábẹ́lẹ̀ ni èmi tí mo ní kó o ní sùúrù tèmi yé mi o. ó ti kọjá agbára sùúrù. sùúrù yìí máa pọ̀ jù àfi tí ò bá tó ṣé ìwọ mọ̀ pé bí orí bá kọ ẹrù tí apá bá kọ iṣẹ́ kẹnu ṣàmọ́ ti kàdúrà èmi sì mọ̀ pé àdúrà ní gbà agbára kọ́. ẹ tẹra mọ́ àdúrà yẹn kó tó yíwọ́ láìpẹ́. àdúrà òkùnkù gbà mo mọ̀ pé àdúrà ní gbà agbára kọ́ àdúrà wo sì gbà àdúrà mi ó gbà lórí rẹ láìpẹ́ yìí o. kí tó ní. pọ̀ kí ni. ṣe ti rí bẹ́ẹ̀ ṣe ti rí ayé àwọn adigunjalè nísìn ṣe ti rí wọn ṣe ti rí pé ṣé wà lọ́wọ́ láti ṣe ẹ̀yà ẹ̀ ṣètò ẹ̀ ṣe máa palẹ̀ ọmọ kíákíá let's go. James sir àwọn òkú tó wà ń ta yẹn àwọn òkú amrọ̀bà tí ọwọ́ yín bá nìyẹn àwọn ladies tó wà nínú sẹ́ẹ̀lì yẹn àwọn yẹn kàn wọ́n rìnrìn òru ni. But sir àwọn ladies yẹn la arrest in the center of operation sir. Are you mad? Sorry sir. o fẹ́ challenge authority mi àbí. Rárá sir. ṣé as a DPO commissioner lè pè mí kó sọ nǹkan kan fún mi kí n máa argue pẹ̀lú ẹ̀. I'm sorry sir. mo ní àwọn èèyàn rin àrífẹsẹ̀ sí wọ́n rin ìrìn òru ni. Okay, go back to the cell now and bring them out. Okay sir. I'm sorry sir. Nonsense. ọ̀gá ọlọ́pàá mẹ́ta ni wá o 3-1 gbà bẹ́ẹ̀ tí òun ò bá lọ àwa gan ò lọ àjọ ń lọ ni. Are you serious at all? Ṣé kìí ṣe bíbá ilẹ̀ ti pàdé ni?
ó yá bọ́sítà fún mi my friend. ọmọ fọ̀rọ̀ lẹ̀ òfin tó gbé gúngún ló bẹ́lẹ̀ hàn àjọ ń lọ ni. ó ti mú nìyẹn. olóṣì ọmọ akórí sílì kókú sílẹ̀ jẹ́ kí tẹ̀lé yín. má tẹ̀lé wa dúró ọdẹ. Lady T, replacement la ṣe fún wa. A dẹ̀ ti ṣe yẹn successfully but so rántí pé a ní àdéhùn replacement tẹ́lẹ̀ o máa san owó yẹn lọ́tọ̀ ni. ẹ má wọrí ìṣèpówó ni. So wá rí eléyìí tó important jù ni pé wọ́n láti fi gbogbo facility sílẹ̀ pátápátá sọ̀rọ̀ pé àwọn ọlọ́pàá ti rí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa náà rí wọn mi dẹ̀ ní fẹ́ situation tó máa identify wọn káàkiri kán kúrò ní gbogbo àdúgbò pátápátá. ẹ̀wọ̀n ṣe rí bí ìbẹ̀rù bí àjálù gan ní jẹ́ kọ́mọdé roko dé àgbọ̀n àwọn gan ní operate nítòsí mọ́ wọ́n máa rìn jìnnà I mean far away. Better. then ṣe rí ti owó tẹ̀sán yẹn ẹ fọkàn balẹ̀ ṣe bẹ́ẹ̀ mi àti yín ni àmọ́ bá ṣe ń settle ara wa. Then èwo ní tiẹ̀ ṣe bí ẹ̀dìẹ ló jí gbé tiẹ̀ kí ni tiẹ̀ pẹ̀lú wọn. ẹ má wọrí ṣe róhùn olúwa ní fi ṣe afẹ́dàmọ́ ọmọ tó ni. àjọ òkè lọ́wọ́ bọ́ọ̀lù. charges tiẹ̀ lọ́tọ̀ ni. ẹ fi yẹn lẹ̀ kó bí ewu dé. màmá tí èyí máa gbọ́ tiẹ̀ manager kí ló dé talk I have a lot to do. sir kò sí nǹkan méjì tí mo wá rí fún tó kọjá ọ̀rọ̀ àwọn staff ẹ̀ náà. staff kí ló dé kí ló ṣe wọ́n. àbí kí ló ṣẹlẹ̀ gangan jẹ́ kí n mèyí tí òṣìṣẹ́ rẹ̀ bí iṣẹ́ nù wọn then I know how to deal with such a person kí ló dé. sir ẹ̀yin náà mọ̀ wọn náà kò sílé tó tó bẹ́ẹ̀ ta ló tó joyè àríṣẹ́máṣe ní ogun wọn kò sí. ok a jẹ́ pé kí ló fẹ́ rí mi fún. lórí ọ̀rọ̀ àgún aláàrù táwọn Yorùbá ní kò gbọdọ̀ gbẹ náà ni. àgún aláàrù meaning what. ṣé wọn pé ẹ̀ ń travel lọ́la ìní dẹ̀ ní 20 oṣù máa dẹ̀ ti parí kó tó di pé ẹ máa dé sà. kí ni ìyẹn kọ wa o. nǹkan tí èmi fẹ́ mú abíyábà ni pé bóyá ká prepare salary wọn sílẹ̀ kó tó di pé ẹ máa lọ so àwọn tí ó bá ní nǹkan tó fẹ́ fi ó ṣe inú family wọn wọ́n lè rówó gbọ́ sà. manager ló dẹ̀ sọ̀rọ̀ bí arúgbó báyìí ló ń kéwèé báyìí ṣé owó lè wà ńlẹ̀ kí n má san mo ń sọ fún ẹ pé kò sí owó tó bá wà má san mi sáà ní san lẹ́ẹ̀mejì tí n bá ti lè san lẹ́ẹ̀kan ó ti tán nìyẹn wọ́n dẹ̀ lè yín kan ní gbèsè ní tó bá ti kan kúrò mẹ́ ó ti tán nìyẹn ó yẹ kó lè understand ó yẹ kó lè yé tó bá wá jẹ́ wípé wọ́n bá ń yọ ẹ́ lẹ́nu nígbà tí mi bá sí nílé sọ fún wọn kán jẹ́ kí n dé tí n bá dẹ̀ dé màá wá settle wọn basic. tó bá jẹ́ àwọn tó ẹ fẹ́ ni kò sí wàhálà sà but what. kò sí wàhálà. please tí mo fẹ́ nìyẹn. ok sir lágbàá ló tẹ fẹ́ mi kò tá a bá prepare náà sílẹ̀ sà wọ́n lè ṣe wọn wá. you go out of my office. sorry sir. òpònú aláìlérò aríṣẹ́mọ̀ṣe look at this one o ṣe wá kẹ́wù mọ́ mi lọ́rùn kó wá gbowó fún ọ ṣètò wo ó dàbí ẹni pé téèyàn bá pẹ́ lórí kinní kan èsìnkèsì máa ń bá ń bẹ̀ bíi gbé owó yìí lọ sínú mọ́tò kó gbé sẹ́yìn búùtù ṣó ti gbọ́. mo sọ náà mo sọ pàjọ lọ gbowó báńkì láàárọ̀ yìí tẹ̀síwá ní kò sówó mọ́ ló wá ń yà mí lẹ́nu sá. obìnrin lobìnrin ó máa jẹ ṣé pé wọn ò já sí o understand tó ń lọ owó ilé tó jẹ́ pé ojúmọ́ máa ń lọ àárọ̀ làbáyé èmi ń lọ nìyẹn mo ń lọ change ẹ̀ sí foreign currency tí má dẹ̀ ti change ẹ̀ tán èmi á lọ ṣe business díẹ̀ owó tèmi bá rí èmi náà fi tọ́jú family mi èmi má dẹ̀ wá dáwó tí wọ́n padà later nígbà tí bá ṣe tán. ọ̀gá mo ti já sí. mo ti já sí. bẹ́ẹ̀ ni sá. wọ́n náà ti di tán já sí. bẹ́ẹ̀ ni sá. lọ gbowó sẹ́yìn búùtù jàre. Sagidi o, kí wo mi? Ọ̀gbẹ́ni,
tí gbogbo owó tó wà nílé ìdèlè. ó dá ẹ lójú pé gbogbo nǹkan tó wà nílé ló kó sílẹ̀ yìí. mi kúrò fún yín mo fálù ẹ̀mí mi jù bá ń lọ gbogbo tó wà ń bẹ̀ ni mo fún yín bó bá kù ń lọ kó wa kí mo fẹ́ fowó ṣe. Bros o ṣọ́ pé gbogbo ẹ̀ ló wà ní báàgì ẹ̀ ṣá. yèyé o kékeré mi ǹjẹ́ purọ́ gbogbo tó wà nínú ilé tó bá yẹ pé mo tó lówó kan nínú ilé yìí kó mọ ọ̀pọ̀ mọ́ purọ́. àṣẹ. mo kí ẹ kí oríire pé o cooperate pẹ̀lú wa ọ̀yà tó tún ẹ mọ́lẹ̀. lójú mọ́lẹ̀. tó bá lọ gbé orí yẹn sókè sí má fi ìbọn fọ́ orí ẹ̀ dànù. mi ò tó bẹ́ẹ̀. ó yá àdúrà pẹ́. aṣùwà bí àti ìlọ àdúrà pẹ́. ọpẹ́ in Jesus name mo dúpẹ́ ọlọ́wọ́ bàbá ní ọlọ́wọ́ bàbá mo dúpẹ́ o mo dúpẹ́ ẹ̀yin yẹn mọ́ sí lọ ẹ̀yin yẹn orí kèké o ẹ máa ń kọ́ náà. I love you. Thank you. I love you. Whoa, thank you. Merci. Obrigado. Gracias. Danke schön. Medase. Asante sana. Ndatenda. Siyabonga. I love you. Thank you. Make love in stereo. But the people are stereo. But the people forget you. Make them dance like say no tomorrow. But it's one thing. We've been giving other people what they wanting. As I know you know, say this the life show for show. You know, be any money more. Whether from Kano or from Toronto, shake it, yaro, nothing like it go. This jam that you feeling, you know, begin so. One shall I go change you think so. Hey, I've been over changing the one. Change is always. Why should it my dear? Something want to happen, and it's something I cannot tell you. Something is very real. Dídé o ẹ gbà mí tí iná ò ní bàjẹ́ dákun. ọ̀rọ̀ ti kọjá báyìí èmi kí mo lówó ẹ ní farúgbó ara sẹ̀wọ̀n o ẹ dákun ẹ gbà mí dídí o ẹ gbà mí ẹ wù mí. chief ẹ farabalẹ̀ owó tá à ń sọ̀rọ̀ ń pa yìí gan-an èló ni. the money 20 million ni owó olówó sì ní kése mi mú ní owó iléeṣẹ́ ni sálárì 20 million. so ẹ̀yin náà ẹ mọ̀ pé ẹ bùkún gan o ẹ bùkún pátápátá látìgbà tí ìjọba ti ń pariwo cashless pé ká mọ̀ máa kówó rẹpẹtẹ rìn mọ́ kò ní mínì sí yín ẹ gbàdúró owó yẹn instead kẹ́ transfer ẹ̀ láti orí àkáǹtì kan sí omi tàbí kẹ́ gbà ń bá nkẹ́ kẹ́ san sínú àkáǹtì yín ẹ lè ṣe yẹn. tí ó ṣe ni ọ̀gbẹ́ láìṣe ni èmi náà mọ̀ pé bí ó ṣe ríre àti ọpẹ́ kówó wọn tó dọ́dọ̀ mi báńkì ti close kò tó dọ́dọ̀ mi mo wá ronú mi kó ṣe tí mo ní kí n gbé lọlé àròjọ kejì kí n gbé owó fáwọn tó lówó èrò ọkàn mi níbi ẹgbà mi ẹ jáwọ́ nǹkan ṣe sí o. ẹ ti kọ statement yín pẹ̀lú lọ́dọ̀ IPO. mo ṣe tí mo bá ń bẹ̀ ọ̀tẹ̀ mi lọ́rùn lọ́jọ́ ìdọ́dọ̀ yìí. àsìkò tí ẹ máa gbà pé ọlọ́pàá ń ṣiṣẹ́ ibiṣẹ́ rẹ̀ sẹ́rí máa mú àṣọ yín sìn pé gbogbo ọgbọ́n gbogbo ibikíbi tí àwọn olórí burúkú yẹn bá rìn sí máa mú wọn. mo fẹ́ kẹ́ ẹ gbàgbọ́ pé eléyìí tí mo sọ fún yín yẹn ìlérí tí mo ṣe yẹn ó máa ṣe bẹ́ẹ̀ but ìrànlọ́wọ́ kan tẹ́ máa ṣe because àwọn ṣe magician ẹ ní bí information kankan tẹ́ lè fún wa tó lè ran investigation wa lọ́wọ́. DPO mo ní obìnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ẹ wá obìnrin ní obìnrin àtẹ̀yìntàn ní dàdúgbùlẹ̀ obìnrin ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta bí mo sì ṣe ń wò wọn bí mo bá tó rí wọn mo dá wọn mọ́ mo fi kankan bójú olóńgbò báyìí ní aṣojú obìnrin àtẹ̀yìntàn. obìnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta tán wá nígbà tẹ́ ti mọ̀ wọ́n yẹn tẹ́ ti gbà pé tẹ́ bá rí wọn ẹ máa dá wọn mọ̀ yẹn jẹ́ káwọn wá bẹ̀rẹ̀ investigation wa ní gbẹ̀dẹ̀ I am telling you àsìkò tẹ́ mọ̀ pé ọlọ́pàá ń ṣe iṣẹ́ tẹ́ máa mọ̀ wípé adìẹ ńláàgùn ìyẹn ni ò jẹ́ kárí lélẹ̀ ẹ máa lọ létí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ investigation tiwa. ilé ibo kò sílẹ̀ kankan mọ́ ẹ má jẹ́ lọ ẹ jẹ́ àjọjọ́ kọ́ mi kájọ ṣe investigation mi. chief ẹ jọ torí Ọlọ́run ẹ̀yin kọ́ lẹ máa kọ́ wa ní iṣẹ́ tiwa o. wọn kọ́ iṣẹ́ yín o. iṣẹ́ táwa máa ṣe lélẹ̀ àgbàtẹ́ mọ̀ pé lè ṣe fúnra yín kí ló tẹ̀ wá rìpọ́tù máa yẹn. ẹ̀yin kọ́ lẹ máa kọ́ wa ṣe wa àwọn dẹ̀ ṣe magician so ti yẹyin mo ní kẹ́ ẹ máa lọ sí ilé I will get back to you very soon yes very soon. ó ní very yẹn ó sì very soon. ẹ wò mi ò fẹ́ wàhálà. ẹ má jẹ́ kí n lọ
ẹ jẹ́ ká jọ ṣe investigation yẹn 20 million ní kí sọ́wọ́ kékeré. níbi o torí tí mo rí sàlẹ̀ náà mi gòkè wá. chief àmọ́ jẹ́ tèmi ó gbé. chief will you please go out. Ye. Orí mi ò pé o. mi ìwà parara elédìtì ṣé ó yẹ káàdì ẹ tó máa jẹ fún ara wọn ni ṣé o mọ̀ pé àwọn ọmọ ẹ̀wọ̀n fún mi ní rìpọ́tù 20 million tí wọ́n gbà lọ́wọ́ Chief Koko. ṣé pé wọn ò fún yín nínú 20 million yẹn. bó tó yẹ kó ti fún yín náà. mi ò rí ẹ̀jẹ̀ débi pé màá rómi ra mi ò tí ò bá jẹ́ pé ẹni yẹn wá rìpọ́tù mi báyìí mi ò ní mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ rà. ẹ má bínú oversight ló máa jẹ́ rubbish nìyẹn ẹ má bínú ẹ jọ̀ọ́ ṣé mọ̀ kan before ìrọ̀lẹ́ yìí ni máa make sure pé owó yẹn tẹ̀yìn lọ́wọ́. within a very short time now kí 10% ní kó kàn mí lọ́wọ́ otherwise máa treat fuck up wọn o máa jẹ́ kó mọ̀ pé téèyàn bá jù yàn lọ ó lè ju onítọ̀hún nù o. ẹ má bínú ṣe ti gbọ́ ẹ má bínú. better ó dẹ̀ ní ìlú tó yẹn ọ̀rọ̀ owó la pè náà ẹnìkan fẹ́ ṣe kọ́kọ́rọ́ kù ni I will be expecting that. irú òṣèwò nìyẹn ọlọ́run mọ̀ nìkẹ́lẹ́ ìwà report kẹ́ 10% of 20 million owó kékeré ni bí ìyàwó àtọmọ mi ò ní jẹun ni idiot. ọ̀rẹ́ mi orin ṣé mo lálàá wo ọ̀rẹ́ o lálàá for real. èmi ni wọ́n award contract 2 million naira fún. ọ̀rẹ́ mi ṣáàjà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba in fact èmi gùn expect ẹ̀ because contract yóò tiẹ̀ tó ilé ó níye wàhálà tó ṣe at the end of the day tí wọ́n tún gbé fún ẹ. àbí tí o bá sọ pé lọ pé ìwọ fúnra rẹ tó force mi láti submit proposal contract yìí ó possible kó ti sú mi kó ti rẹ̀ mí torí mo ti dààmú jù láyé yìí ọ̀nà ọ̀dà tí mo fi ní dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí bẹ́ẹ̀ ni pé ìwọ gangan lo award contract fún mi. no ọ̀rẹ́ mi o ò ní láti dúpẹ́ lọ́wọ́ èmi tá lè mí ẹlẹ́ran ara lásán lè mí náà ṣáà máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ kó dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. orí mi ò ṣe o Ọlọ́run ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. ọ̀rẹ́ aya ti wá bẹ́ẹ̀lẹ̀ báyìí ó ti bẹ́ sáré o máa ní láti lọ sí complain yẹn lọ́la láti lè lọ gba owó yẹn láti tètè bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn èmi dẹ̀ mọ̀ pé tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ó kéré jù wà ní 600,000 yẹn náà tó ẹ láti fi ṣe 1 or 2 things ní gbèsè ayé. 1 or 2 things a tó ṣe nǹkan tó pọ̀ nù gbèsè ayé mi ẹni tí díẹ̀ ò bá ti tó ńlá ò lè tẹ́ lọ́rùn ọ̀rẹ́ mi ò tún wá sọ̀rọ̀ ti ṣe pé kí n tètè débẹ̀ kí lẹ́gùn mi ṣe tí ò farọ́ dùn àtọ́jú àtẹsẹ̀ wo ni ò ṣe gbé sáré mẹ́ wo iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. ìyẹn bẹ́tà ó ti ẹ̀ gbọ́dọ̀ tètè ṣe ni kí wọ́n lè mọ̀ pé olóòótọ́ èèyàn tí mo pè é òun ló jẹ́. aya ti bẹ́lẹ̀ ò bẹ́ àárẹ̀ ọ̀rẹ́ jẹ́ fún ẹ ó ní ìdẹ. ọ̀làsọ̀kan ṣé èmi náà ló ra dúró ẹrù wá fún Ọlọ́run mo dúpẹ́ o ṣé pé àṣé èmi náà máa jẹun ọmọ. ó di dandan kí ẹ jẹun ọmọ ìyá tó bá ti jìṣẹ́ jìyà lórí ọmọ kò sígbà tó ń jẹ ọmọ ò ní dùn lẹ́nu ẹ̀ èyí tó wá ń dùn lẹ́nu yín kò ní korò lágbára Ọlọ́run. àmín ìwọ ọmọ lóore ni o ọ̀gọ̀rọ̀ ọmọ ni ò mọ lóore àìmọye abiyamọ ni ò mà ní jẹun ọmọ ṣùgbọ́n mo ṣe wàá gbà yìí pé ọmọ tí ó ṣe àṣàmọ kékeré báyìí ló ti ń ṣẹnu ṣámúṣámú. lágbára Ọlọ́run ló à ń jẹ́ kẹ́yìn jẹun ọmọ pẹ́ mámi ṣe rí ó mú mi lára láti jẹ́ kí ẹ gbádùn ọmọ
láti jẹ́ kí ẹ fi ọkàn balẹ̀ pé ẹ ní ọmọ tó lè tọ́jú yín nítorí kò sí èèwọ̀ ńbẹ̀ kẹ́yìn jẹ ọgbọ̀n kémi tó jẹ ogún lágbára Ọlọ́run á dẹ̀ rí bẹ́ẹ̀ mo ti wo àdúgbò yín dáadáa màá ra mọ́tò kan fún yín ní àdúgbò tí wọ́n á wò pé iṣẹ́ wo lẹ̀ ń ṣe èmi màá kọ́ ilé ńlá kan fún yín kò sí béèyàn ṣe lè dé fìlà ọ̀hún kó rẹ̀ mórí tó bá gbọ́rùn sókè tó ń wò báyìí á jábọ́ lórí ẹ̀. a jẹ́ pé ilé àwòṣífìlà. àwòṣífìlà olókè gàgàrà àwòṣífìlà olókè gogoro. kárí ọmọ dáadáa bó o ṣe ń rohùn bẹ́ẹ̀ ni ó rí o èmi náà wà ní dákẹ́ àdúrà lórí rẹ̀ ìwọ náà wà gbà pé ìrì ló ń sẹ̀ o òjò ò tí ì rọ̀ ó lówó lọ́wọ́ ó lówó ju ṣẹ̀kẹ̀rẹ̀ lọ. màmí ẹ gbà inú mi ń dùn sí ẹ gbà títí màá fi padà. èmi nìkan tán ọkọ mi o ṣeun ọmọ kẹwọ náà ọmọ kẹwọ náà ọmọ ọdún mélòó ni ọba yìí. ẹ tún ti dé pẹ̀lú àwọn ìbéèrè tẹ máa ń béèrè kí lẹ tún fẹ́ fi yẹn ṣe. kì í ṣàwádà o ọmọ ọdún mélòó gan-an ni ọba yìí. sẹ́yìn fẹ́ sọjọ́ òbí fèmí. ọ̀rọ̀ yóò kọ́ ṣé o ti pé ọmọ ọdún 25. tó bá tó oṣù méjì sísìn máa pé ọmọ 35 years. oṣù méjì rán mi létí o rán mi létí. Màmí ṣe fẹ́ surprise mi pẹ̀lú birthday party mi. ṣáà rán mi létí. ẹ wò ó ìgbà ọlẹ ti dé ọ̀dọ̀ àwọn àbúrò mi gbẹ̀yìn. mo mọ̀ sí débẹ̀ ń jẹta ń ṣe lọ́wọ́ wọn ń jẹta ẹrù tó kó wá ìgan àtúnwò tiwọn náà lọ ń bẹ̀. mo rò kán sọ fún yín ní bíi 2 weeks ago tí mo débẹ̀ torí wọ́n níbẹ̀ ṣe ń lọ lèmi débẹ̀. wọ́n wí bẹ́ẹ̀ wo o ṣe ọkọ mi. ẹ jẹ́ kí n tètè máa lọ kílẹ̀ tó ṣe. ẹ bá mi kíra fún màmá mi òrìṣà bí kíá o kò sí láyé ẹ bá mi kíra fún màmá mi. ìmọ̀ pé ẹjọ́ wà ní. ó jàre. ṣé ìwọ́n tún ṣe ń kìkà bọ̀ ni. ọmọ mi bá wọn. ẹwẹ́lẹ́. ọ̀rẹ́ mi. ibi tá a fẹ́ kígi wó sí ni kí ó wò sí o. àṣẹ láìpẹ́ ní òtí ẹ̀wò gan. jọ máa mú ká bí ó ṣe múnú títí. ẹ bá ń gbé fún wọn. ọ̀rẹ́ o ọtún ṣe ìnáwó ni. mélòó wá ni ẹ̀gbọ́n wọn lòun dọ́dọ̀ yín nígbà tó ń wálé. ó gbẹ̀ wá bí òfin lówó kó o bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. kó o bá ń dúpẹ́. èèfì ilẹ̀ bí kọ́kọ́ mọ́ ọjọ́ wọn wò ó bá wọn káàkiri ilẹ̀ fún un. Banji, kí tó ń ṣe báyìí fún mi náà? Ó dẹ̀ fún mi lóhùn tó jẹ mí. Yẹmi, kò sí owó kankan lọ́wọ́ mi ni. Ó yẹ kó mọ̀. Kò sówó lọ́wọ́ ẹ̀kẹ́. Tó kọ́ ni mò ń wò nínú portfolio yìí ni. 500,000 péré ló wà nù ẹ̀. A dẹ̀ ń ṣe meeting lọ́wọ́. A fẹ́ fi execute business ni. Tí contract yẹn bá ti work, kí ló yẹ kí n fi settle? Banji John tó sọ̀rọ̀ ló ń sọ jáde lẹ́nu yìí. Why Banji? Give me my money. Fìyẹn lẹ̀ big boy ni ẹ́. Fine boy láì sọ́wọ́ ó ṣí nínà ó dẹ̀ ń sọ̀rọ̀ jáde lẹ́nu bí gbogbo ń bẹ̀ ó ń wà bí ìdáwọ́ àgbà kan lówó ìwà kan ló ń wù yẹn náà fún mi lówó mi give me my money. ẹ kú pàdé o bẹ́ẹ̀ bá ṣe pàdé kí lẹ wá ń ṣe. àwa sọ̀rọ̀ ni. ẹ wá sọ̀rọ̀. ẹ jọ ẹ kú ara ní fẹ́ jáde. ẹ wá sọ̀rọ̀ àbí. ó yẹ kó gbogbo ọwọ́ yìí wá kí tó fi mọ́ fọ́rí dànù sí. àǹtí kìíní bẹ́ẹ̀ sí mo mi kò sóò kan lọ́wọ́ mi o wàláhì. àbúrò ní burúkú ni ẹni ṣé ṣe ló pé ni owó dà. owó ọmọ mi jáde excuse ma. owó ọmọ mi jáde. fọ́rí dànù ìyá ẹsẹ̀ kú nìyẹn o ó yẹ sọ fún mi. ẹ àbúrò ni wọn kọ fẹ. ọlọ́run ṣe mo ti sanwó mi padà. go on report. go to the police station. ọlọ́run ṣe mo ti sanwó padà.
Subhana Allah. Ọlọ́run fòfò rẹ̀ ni. Ọlọ́run fòfò rẹ̀ ni. Mo ti lọ ọdún ní ìṣèlú jẹ́ ọgbẹ́ sórí mi. Báwo mo fi dà o tó lẹ́ ọmọ tí mo ti lọ bájí mi. Thank God. Lẹ́rìtì, mo fẹ́ kó o rántí pé níjọ́ tí àgbẹ̀ bá ti roko tó bá ti pa ọká ibẹ̀ náà ti ń dẹ́kun sí ọjọ́ náà láti wálé. Kí nìyẹn túmọ̀ sí? So the last operation tẹ̀sí yẹn will be the last one. Máa jẹ́ kí gbogbo yín fẹ́nu fẹ́ràn bí i. Irọ́ ló pa! Kí ló dé ná? Ká tó wà tí máa lérí lè ka, wá tí máa halẹ̀. Ọlọ́gbẹ́ni, o ò lè halẹ̀ mọ́ Káyọ̀dé mi, kò possible. Kí èmi máa halẹ̀ mọ́ Káyọ̀dé ẹ̀? Bẹ́ẹ̀ni. You are demanding for just too much. Àwọn ọmọdé lọ fi ojú iná jọ tó lọ́nà, kí ló fẹ́ kọ́ ṣe ná? Kí ni kọ́ ṣe every time kọ́ fún ẹ lówó? Ṣé gbogbo operation náà máa gbowó lórí ẹ̀ ni? Kò possible o. Ọlọ́gbẹ́ni, tó bá ti mọ̀ wípé iṣẹ́ ọlọ́pàá tó ń ṣe ìkó pé ẹ̀ bọ́ uniform ẹ̀ sílẹ̀ kẹjọ máa lọ fún operation. O ò kéré jù lè dàgbà ìsáfì lọ fún operation náà. Ẹjọ́ ẹ̀kọ́ sórí fúnra mi ni mo so yẹgànmọ́dì báyìí tí mo fi di aláwàdà adìẹ. But for your information, àti wọ́ o àti àwọn ọmọ orí burúkú tó ń kó káàkiri yẹn o máa make sure pé inú ọgbà ìwọ̀n ẹ̀ máa parí gbogbo láìfẹ́ yín sí. Títò ní rẹ̀ lára, o ò mọ̀ mí ni, bá jẹ́ wípé o mọ̀ mí ni, o ò ní máa bá mi lérí, ìlérí asán tó ń lé yẹn, ṣó fẹ́ gbọ́? Kí obìnrin tó àtọ̀rìn, kọkùnrin tó àtọ̀rìn, èèyàn kan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. Just watch out. Okay. Yeah. The battle line has been drawn. Oh. Nonsense. Confirmed. Nonsense. Good riddance to bad rubbish. DPO, kò ní dáa kó lọ kó má gba ìsì ọ̀rẹ́. Ta ló fẹ́ fún mi létí lóyún? Kí ni mo fẹ́ bẹ̀yìn inú mẹ́yìn sọ? Èmi pẹ̀lú ìyá yín lajọ́ ń tàná, kí ni problem pẹ̀lú yín? Tíyàwó ò bá sí mi láti bẹ̀ tàwọn ọmọ gan wà nílé láti bẹ̀ tàbí ṣó ń bẹ̀. Ẹ̀yin inú mẹ́yìn. Dúró bẹ́ẹ̀, etí ọ̀rọ̀ ẹ̀rẹ̀ ó di dandan láti gbà. Ẹ wo ṣé ní gbogbo nǹkan ló ní àsìkò tiẹ̀ o. Gbogbo nǹkan tá à ń sọ látàárọ̀ yìí náà eré ni o. After all, ẹ̀yin náà ẹ mọ̀ pé everybody ló ní madness tiẹ̀. Madness ìṣẹ́jú márùn-ún yẹn mo kàn fi ṣeré ni o. I'm sorry for everything. There's no time for forgiveness. Shut up! Ẹ má bá lọ́jọ́ mẹ́. Gasa abẹ́gbọ́ ti DPO tán náà fìbọn táwọn olè fìbọn pa lórí ìrìn mọ́jú jù wọ́n mọ́ gbọ́. Àkàkọ́ lọ máa ṣọ́ wa ni o. Àmì ẹ̀ pọ̀ ṣùgbọ́n DPO tí wọ́n ń sọ yẹn èrè sí ọwọ́ ẹ̀ ló jẹ́. Ọ̀gá lọ́nà wo sá. Thank you. Sórí ọ̀rọ̀ Ọlọ́run ó ní kí èpò àti àlùkámà kó máa dàgbà papọ̀ ó ní tó bá wá yá á wá yọ èpò kúrò lára àlùkámà ara àwọn èèpo ṣe ọlọ́pàá nìwọ́rí yẹn ìjọ mọ̀ pé DPO tí wọ́n ń sọ yẹn gangan òun gangan ni ògbólógbò arúfin nínú àwọn agbófinró mo láti sọ fún ẹ pé DPO tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun gangan ni agbódegbà fún àwọn olè òun gangan ni ọ̀tá fàsókè tí ń yídó borí bó ṣe rí mi sọ fún ẹ. Ọ̀gá ajẹ́kùn iṣẹ́ ọwọ́ ẹ̀ ló jẹ́ nìyẹn. Mo mọ̀ pé ìkọ̀ọ̀kan báyìí lọ́lọ́run máa yọ wọ́n kúrò láàrin wa. Àmín. Ẹ pé àwọn tó ń burúkọ rere iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ nìyẹn o. Àwọn nìyẹn o. Eepa ń para rẹ̀. Ẹ lú ọ̀rẹ́. Báwo ni Súnkànmí ṣọwọ́pá wo èmi náà wà alright mo wà lọ́fíìsì ọ̀rẹ́ mà ní surprise package kan fún ẹ mà ní oya guess mo mọ̀ bó lè guess right mo mọ̀ o lè bí pé wọ́n ti award contract 20 million naira yẹn fún ẹ yes o ọpẹ́ ni ó tọ́pẹ́ ojú ọpẹ́ lọ ọ̀rẹ́ ìdúró wa sí ìbẹ̀rù sí mọ́ báyìí o gbọ́dọ̀ tètè lọ yọjú sí wọn lé iṣẹ́ yẹn kí iṣẹ́ lè bẹ̀rẹ̀ ní pẹrẹwu àbí kí ló rò ẹ̀yìn náà dà kò sí wàhálà tí mi náà bá ti kó lọ ọ́fíìsì máa dọ́dọ̀ ẹ̀ ìyá kó tẹ́kẹ̀ ara ẹ̀ okay.
Ọlásùnkànmí ẹ kú oríire òní o ẹ ra ìtọ́jú báyìí lọ o lẹ́yìn oníṣànímọ̀ o ó tún ra ìtọ́jú báyìí lọ. gbogbo àwọn tí wọ́n rò pé ó ti tán fún wa tó máa ń fi wá ṣẹlẹ́yà wọ́n wá rí i pé Ọlọ́run ti ṣe owó ọmọ mi ti ráńkà àbẹ́bí kan àwọn táyé ti rò páàlẹ́ pàjá àṣẹ bí eré àkọlé aláàbí. Ọlásùnkànmí irọ́ ni o. Irọ́ ni. How are you? Jomiloye. I'm fine. How are you? I'm okay. How is everything? Not bad than you. I can see. Mo tiẹ̀ ti rojú ẹ̀ náà kò ní ìdíkò sọ fún mi. Ọlásùnkànmí. Àṣàkẹ́. Àṣàkẹ́. Ọ̀rẹ́ òye ọ̀rẹ́ akóbá ni ó yára wa. Láti secondary school náà ẹ ò tí ì fira yín lẹ̀. Ìwọ náà mọ̀ pé gbígbé bá fà. Ìkárà ohun rẹ̀ ó tẹ̀lé. Oh, very good. Ó dà pé question tí mi ò rántí béèrè látọ̀dún yìí nìyẹn. Ta ni gbé ta ni kára wọn. Ẹ dẹ̀ ní kẹ́ máa yanjú yẹn báyìí. Màmá ẹ káàsán mà. Ilé ọkọ mi ṣàlàáfíà ni. Màmá ẹ má bínú Ọlásùnkànmí tarí ni òjá tètè kí yẹn dá. Ìbínú wẹ̀ bí wọn bá rọ lọ́rọ̀ ẹ̀ ni sọ̀rọ̀sọ̀rọ̀ là á dà. Ẹ ṣe ya wa. Àwo ẹ̀yin ayé ẹ sáré tètè wá kẹ́ wá gbẹbọ ẹ̀yin ọ̀run ẹ̀yin kàkẹ́ wá gbẹbọ kàkà tí kagún láyà ẹ̀yẹ màfímàfí rí gidi tí ti mú àrùn làwáyé ẹ wá gbọ́ oúnjẹ yín dé. láwọn oríwo jìwó. síjú ọlọ́mọ àbẹ̀ní ọ̀kàrẹ̀ okú ọ̀rọ̀ ọmọ okú àfiyèsí ọdún ọ̀hún pé lónìí o òní lọ́mọ rẹ pọ́dún márùnlélọ́gbọ̀n ìgbà abẹ́rẹ́ ìgbà àtàrẹ gbígbà aláàmù ti ń fọwọ́ ti ògiri. ní gbogbo ayé fọwọ́ ti ọmọ rẹ lẹ́yìn bí gbogbo ayé ti fọwọ́ ti ọba lẹ́yìn àwọn àyàwó àṣetọ́ báyìí àfọwọ́ ti ọmọ rẹ lẹ́yìn nítorí tí gìtọ̀ pẹ̀lú ìṣàánú àfòmọ́ gbogbo ayé ọmọ fún ọmọ rẹ látòní lọ o ilé tó máa rẹ bá wà ó di ní ọ̀la o ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ ó dẹ̀dẹ̀dẹ̀ ọ̀la o ayé ó bẹ̀rẹ̀ sí ní ṣàánú ọmọ rẹ látòní lọ o àpótí tó fi jókòó ọ̀dọ̀ ó dàpótí ọ̀la o ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ ti dọ̀dẹ̀dẹ̀ ọ̀la o ṣùgbọ́n ká wà ń bẹ̀ o. olórí burúkú ni ọ ni wọ́n yà wèrè ni